aṣọ ẹ̀jẹ̀ mi yẹn ọ̀bẹ ló fi gbà lára mi nígbà tó wá fọ̀bẹ ya ó ní kí n bọ́ mi ìdálóhùn nígbà tó wá fọ̀bẹ ya àti jáàbù àtàṣọ ẹ̀jẹ̀ ó wá sínú pọ́kẹ́ẹ̀tì ó gbé wọlé bó dẹ̀ ṣe ń gbà tí ìyáálé mi náà aṣọ ẹ̀jẹ̀ yẹn ó kó mi ìmọ̀ ibi tó kó sí dàárọ̀ ẹ̀ so mo wá ní aṣọ ẹ̀jẹ̀ mi ó sàkó sínú yàrá rẹ̀ ó kó síbẹ̀ ẹ̀jẹ̀ tó sínú mi ìmọ̀ ibi tó gbé sí so aṣọ ẹ̀jẹ̀ yẹn àti nǹkan tí ọṣẹ tó fún mi lò so àtọwọ́ mi tó bá nà dànù owó mi tó bá nà dànù kò sówó kan lọ́wọ́ mi ò rí sẹ́ kankan sí láàrin ọdún kan àtòṣù mẹ́sàn-án tí mo ti wà nílé àjọnáwó tán ni owó iṣẹ́ mi mo dẹ̀ ní òsàbò lè gbèmí ṣe mi bó ṣe dá mi padà sí bó ṣe bá mi dá mi padà sí bó ṣe bá mi aṣọ ẹ̀jẹ̀ mi fọ́tò x mi tó lórí x nísìnyí ti ń béèrè fọ́tò rẹ̀ lọ́wọ́ mi kó bá mi kó fọ́tò ìtumọ̀ ọṣẹ tó sì fún mi lò kó sọ torí tí mo ti lu ọṣẹ báyìí ni mo nǹkan tí mo ṣe mọ́ gbogbo nǹkan mi ni mo ń kó lọ. eléyìí tún gbẹnu tán o ẹ̀yin èèyàn ó lékenkà bẹ́ẹ̀ náà ló paka sọ ṣe rí ọ̀rọ̀ tí wọ́n gbé wá síwájú Alhaji Dr. Oriyomi Hamzat lónìí eléyìí ní agbára o kọ́lọ̀ má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ abàmì kọ́lọ̀ má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa kò ní ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́ ń gbọ́ mi ẹ bá ń ṣàmì àdúrà kẹ́sì bá ń gbé tó àdúrà mi ẹ wá súnmọ́ bí kẹ wá tẹ́tí sáwọn àlàyé ọ̀rọ̀ tí ń jábọ́ tí ń rébọ́ àwọn ìdílé kínní àti ìdílé kejì ẹ wò ó mẹ́wàá ń ṣe lábẹ́ ọ̀run o bíbí bá ń ṣẹlẹ̀ káàkiri àní kò ní dọ́dọ̀ yín sẹ́ẹ̀ kò ní dọ́dọ̀ ẹ̀yin ẹ bá ń ṣàmì àdúrà kẹ́sì bá ń gbé tọ́ àdúrà mi èmi ò ní nǹkan tó pọ̀ tèmi fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí àmọ́ kó tó di pé mo gbé yín débẹ̀ fún gbogbo ẹ̀yin ojú tó tẹ́ pẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ni fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa àbẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà ń bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè òun gangan ní òun àtàyìn lólobó ní gbogbo tàbá ti ń ju fọ́nrán sórí láì dènà pẹ́nu ó yá Alhaji ẹ bá ń gbóhùn sókè. láti ìpínlẹ̀ Èkó ọmọ Èkó ni yín àbí ọmọ bó ṣùgbọ́n Èkó lẹ́ ń gbé ẹ ṣeun ẹni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ yín ìbò lọ ti jẹ́ sí yín. ọkọ tí mo fẹ́ ni. ọkọ tẹ́ ẹ fẹ́ ni. bẹ́ẹ̀ni. kí ló ṣẹlẹ̀ tá a fi ń lórí ètò Kókórò Alátẹ. ẹ ṣe ní tó ṣẹlẹ̀ ni wípé ọ̀rọ̀ ilẹ̀ ni mo bá dọ́dọ̀ wọn owó mi àti mo ń gbọ́ yín. owó mi àti pé wọ́n ná mi ló gbé mi kúrò nínú ilé wọn so owó mi yẹn bówó mi ṣe jẹ́ lélẹ́yìí ọ̀rọ̀ ilẹ̀ ni mo bá dé ọ̀dọ̀ wọn pé mo fẹ́ ra lẹ̀ nígbà tí mo wá dọ́dọ̀ wọn pé mo fẹ́ ra lẹ̀ mi àti bọ̀dá mi wọ́n dẹ̀ mú wa lọ sí ibi ilẹ̀ nínú àwẹ̀ ní ọ̀pálàsì nígbà tí wọ́n wá mú wa débẹ̀ wọ́n fi ilẹ̀ hàn mí wọ́n ní one plot yìí àwọn ti tà fẹ́ nìkan áàfù tó wà ń bí ilé yìí yàrá kan wà ń bẹ̀ wọ́n ṣàsọ báyìí pé ṣọ́ọ̀bù yìí nǹkan kan nígbà tí a wá délé padà níjọ́ kẹta mo wá pé wọn ibi tẹ́ ẹ mú mi lọ ẹ sọ pàtó bí ẹ ṣe fẹ́ tà fún mi náà wá ní ibi wájú sọ. ìgbà tẹ́ ẹ délé yẹn kò tí ì sí fífẹ́ ń bẹ̀. kò tí ì sí fífẹ́ ń bẹ̀. wọ́n wá ní ilẹ̀ yẹn o one plot yẹn ọ̀rẹ́ àwọn ló ní pé but wájú bíṣọ́ọ̀bù yẹn màá gbé kọ́ńténà mi síbẹ̀ yàrá kan wà ń bẹ̀ wà á dẹ̀ mọ́ sùn bẹ̀ àwọn fi ibì kan rẹ́ǹtì mi irọ́ ilẹ̀ ni mò ń wá mi sọ wípé bóyá kẹ́ ẹ fún mi ṣé ẹ fẹ́ yá mi bẹ̀ ni àbẹ́ fẹ́ tàbẹ̀ fún mi àbí ẹ fẹ́ fẹ́ mi so ẹ má rò pé torí pé ẹ ti toast mi láti bí ọdún 6 sẹ́yìn tó ń ṣe bí 8 years báyìí lẹ ṣe fẹ́ fọ̀rọ̀ lẹ̀ so nǹkan tí mo kàn rí lẹ́yìn ìgbà náà bọ̀dá mi tó jọ̀rẹ́ wọn ìyẹn ṣáà máa wá máa bá mi ó máa bẹ̀ mí nígbà tó yá mọ́ mi náà ń pè mí pé ọdún 10 ló ti wà ń bẹ̀ yẹn àwọn náà ò lè sọ pé kò wà ń bẹ̀ yẹn àwọn dẹ̀ mọ ọláyà nígbà táwọn mọ̀ pé àgbàlagbà ni ẹ̀ tó máa tọ́jú obìnrin ni kí n jọ nǹkan kan ní ó dáa ṣé nǹkan tẹ́ ẹ fẹ́ nìyẹn ó dáa mo ti gbọ́ mo dẹ̀ àwọn. pẹ̀lẹ́. ìgbà tó wá di pé wọ́n wá ní ìgbà tó di pé aṣá lọ lẹ́yìn ìgbàlẹ́ yá ni. ẹ̀yin ti ní wọn tó bá fẹ́ síbẹ̀ nǹkan yọjú lé. wọ́n ti ṣe introduction. lẹ́yìn introduction ńlá ṣe party kan nínú oṣù keje ọ̀rẹ́ wọn ló ṣe party. tí wọ́n fi wá kó ọjà lórí yín. so ọjọ́ party yẹn gangan lòun àti ìyáálé mi jà tán gera tán bẹ́ ní orí èmi dẹ̀ ti kúrò ńbẹ̀. ta ló bẹ́ lórí. ìyáálé mi náà bẹ́ níwájú orí ńgbà. ta ló bẹ́ níwájú orí. àwọn náà ni.
ọkọ yín. bẹ́ẹ̀ ni sà. okay. so ngbà tó sì dijọ́ kejì mo lọ sí police station mo bẹ́ẹ̀lì tí wọ́n ní 20,000 mo lọ sí hospital mo san 80,000 naira fún títí ìyàwó. so lẹ́yìn ìgbà yẹn èmi ṣe wàlímọ̀ fọ́mọ nínú oṣù kẹjọ on the 11 kó sì tó di on the 11 yẹn wọ́n ti dá 50,000 naira padà fún mi ṣùgbọ́n àtàn dá 50,000 naira padà fún mi nínú 100,000 tí mo yá wọn fún títí ti hospital àti kìíní yẹn ọjọ́ wàlímọ̀ yẹn wọ́n tún wá ní kí n fáwọn 20,000 lọ́wọ́ àwọn pé kò sówó táwọn ò nà. so wọ́n wá sọ fún mi wípé tẹ́nàtì tó wà nínú ilé àwọn ń sàlẹ̀ àwọn fẹ́ lé àwọn dẹ̀ fẹ́ fún ní 170,000 pé kí n yá àwọn mo wá yá wọn ní 170,000 yẹn ìgbà tí mo yá wọn 170,000 bọ́ yẹn ṣá kúrò ní inú ilé yẹn nínú oṣù kẹjọ nígbà tó kó nínú ilé nínú oṣù kẹjọ ààrẹ ni gba ilé padà nínú oṣù kẹwàá ìgbà tí wọ́n gbalé nínú oṣù kẹwàá wọ́n wá sọ fún mi wípé nínú 350 tán ṣe sí mi o kí n ránjẹ 50,000 mo ní oúnjẹ 50,000 fẹ́mi àti ìyáálé mi wọ́n ní oúnjẹ 50,000 kò lè ká wa o wọ́n máa ní àwọn fẹ́ kí n send 300,000 sí oníblọ́ọ̀kù tó máa bá wa kó sìmẹ́ǹtì náà wà ká lọ fi bẹ̀rẹ̀ foundation owó dé yẹn wípé mi ní yọ owó kankan bẹ̀ wá mo ní kò sí problem ṣebí fún ìrọ̀rùn títí tèmi náà ni ẹ ti lówó délé mi lọ pé ìyáálé mi máa wà ní Màgbòrò àlejò gbé papọ̀ mo ní kò sí problem pé tá a bá gbé kọ́ńténà sórí sáìtì yẹn ó máa disfigure ilé. so mo ṣá send 300,000 sí ẹni tó wá fẹ́ bá wa ra blọọkì yẹn 50,000 tó wá kù wá ní ó dáa èmi yá yín ní 43,000 naira sí owó yìí o nǹkan 93 ni mo rà táwa méjèèjì tá a pín mo dẹ̀ kó oúnjẹ yẹn síta a pín mo pín tọ̀dọ̀ wọn ó pọ̀ èmi àti yín nìkan náà ni. so lẹ́yìn ìgbà yẹn a lọ ṣe foundation yẹn nínú oṣù kẹwàá gbogbo ìgbà yẹn kẹ́ni oyún ti wà ní ara mi tó ti ń lọ kó 2 months 2 months náà ló ti ń lọ. so nígbà tó wá di inú oṣù kẹwàá yẹn a lọ ṣe foundation nígbà tá a ṣe foundation tán wọ́n wá ń bá mi sọ ọ̀rọ̀ kan pé nísìn tá a bá ṣe bẹ̀ yẹn nǹkan kan ìgbà kan báwo ni mo ṣe fẹ́ ọjà tí mo fẹ́ mọ̀ tà náà ni ọjà tí mò ń tà náà ni mo fẹ́ mọ̀ tà ní ibẹ̀. so ọ̀rọ̀ sáṣe bí ọ̀rọ̀ láàrin mi àti wọn tán máa fún mi ní ìgbànú báyìí inú yẹn sárùn mi oyún yẹn sá wálẹ̀ nígbà yẹn nígbà tó oyún yẹn wálẹ̀ wọ́n gbé mi lọ sí hospital doctor ní òsì yẹn kan bẹ̀ nígbà tí mo dé ṣọ́ọ̀bù oyún yẹn wá wálẹ̀ ọ̀rẹ́ mi wá pé wọ́n sá rọ́ọ̀ṣì wọ́n sáré wá gbé mi òdìlé. so ọmọ mi wá mo wá pé ọmọ mi pé kọ́ ọmọ mi wá take care mi ọmọ yẹn ṣàlòdìdì oṣù kan lọ́dọ̀ mi ọmọ yẹn ṣe lóṣù kan mọ́ yìí ní kí ló dé àti ṣọ́ọ̀bù yín lẹ ti ń kó gbálẹ̀ tí ń káwọ́ wà mí ní wọ́n ní wípé àwọn ò rajà sí ṣọ́ọ̀bù mi padà pé àwọn fẹ́ yanjú ilé upchair àti àwà yìí pé táwọn bá ti yanjú ẹ̀ pé bá ní kò sí problem. so nǹkan tí màá wádìí lẹ́yìn tóyún bàjẹ́ lára mi yẹn wọ́n wá fún mi ní ọṣẹ kan ìṣẹ́jú mi wọ́n fi bù lórí tébù wọ́n ní èlé máa fi wẹ̀ èlé máa mú òkúta gbígbóná máa fi sínú ná máa wá fi fọ wọlé lórí. wọ́n sì dúró tì mí ní bedroom tí mo fi wẹ̀ lọ́jọ́ náà ni nígbà mo wẹ̀ tán mo gòkè mo sọ òkúta sínú iná yẹn ìṣẹ́jú wọn náà mo fi fọ. so láti gbà yẹn bí mo sáà ṣe ń kó gbogbo ọjà ṣọ́ọ̀bù mi lọ sílé nìyẹn tó pé òun la fi ń jẹun. mo wá rí opportunity sìmẹ́ǹtì kan mo wá sọ fún wọn pé mo dẹ̀ níbi tí wọ́n ti ń ṣe sìmẹ́ǹtì o tó jẹ́ pa lè mọ́ gbé waste product yẹn pé jumbo ni pé báyìí ni wọ́n ṣe ń tà. nígbà tí sìmẹ́ǹtì yẹn dẹ̀ jáde almost 200,000 mo kọ́kọ́ yá wọn àfi gbé jáde àwa àgbé lọ sí Màgbòrò wọ́n ṣàfihàn sílé Màgbòrò àti kọ́kọ́ gbé ẹyọ kan 40,000 èmi náà mo san ìyẹn ni mo dì tá a gbé lọ Sówódé ìyẹn ni mo fi kọ́kọ́ fi fà wọ́n mọ́ company yẹn kó tó di wípé nǹkan gbé lọ sí Màgbòrò yẹn. so ó wá di January ọdún tó eléyìí tún gbẹnu tán o ẹ̀yin èèyàn ó lékenkà bẹ́ẹ̀ náà ló paka sọ ṣe rí ọ̀rọ̀ tí wọ́n gbé wá síwájú Alhaji Dr. Oriyomi Hamzat lónìí eléyìí ní agbára o kọ́lọ̀ má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ àbàmì kọ́lọ̀ má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa kò ní ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́ ń gbọ́ mi ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbẹ́tọ̀ àdúrà mi ẹ wá súnmọ́ bí kẹ wá tẹ́tí sáwọn àlàyé ọ̀rọ̀ tí ń jábọ́ tí ń rébọ́ àwọn ìdílé kínní
àti ìdílé kejì ẹ wo mẹ́wàá ń ṣe lábẹ́ ọ̀run o bíbí bá ń ṣẹlẹ̀ káàkiri àní kò ní dọ́dọ̀ yín sẹ́ẹ̀ kò ní dọ́dọ̀ yín ẹ bá ń ṣàmì àdúrà èmi fẹ́ kọjá sílẹ̀ àdúrà mi èmi ò ní nǹkan tó pọ̀ tèmi fẹ́ sọ lọ́rọ̀ yìí àmọ́ kó tó di pé mo gbé yín débẹ̀ fún gbogbo ẹ̀yin ojú tó pẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ ò tí ì follow wa àbẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè òun gángan ní òun àtàyìn lólobó nígbàkúgbà tàbá ti ń ju fọ́nrán sórí láì dènà pẹ̀lú ó yá Alhaji ẹ bá ń gbóhùn sókè ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ pélé tó ń skin gbá kan jù kún gbọ́ngbọ́n kan sí atátó yìí ọdún ẹ bá ń comment kẹ́ máa like kí ni nǹkan tẹ́yìn ti rí gbámú nínú gbogbo àlàyé ọ̀rọ̀ eléyìí tí wọ́n ti ṣe nínú fọ́nrán eléyìí tí ẹ ṣe wò tán ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síásíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ bá yẹn bó káàkiri tààràtàrà kólẹ̀tì kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àwa ní rí jù báyìí lọ a ní rí jù báyìí lọ lórí tí a mú wá fún yín ní sáà yìí ẹ bí wọ́n tún ṣe lọ lórí ọ̀rọ̀ ìgbẹ́ pátá náà lẹ́la àǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹ lè gbéra ńlẹ̀ àdàbà àtúntìfòfẹ́rẹ́ awọ̀lú sòsúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. nígbà tó di inú oṣù keje ọdún tó lọ wọ́n láwọn fẹ́ ra mọ́tò kí ẹ̀ kan pé mọ́tò yẹn sì wà àwọn nǹkan kan pé kí wọ́n bá wọn yáwó ní báńkì ni mo dẹ̀ dán nígbà tí mo dé mo ní wọ́n ní ẹ wàá sóńdù o ẹ dẹ̀ máa kówó ilé yín lọ́wọ́ nǹkan kan ọ̀rọ̀ yẹn ṣáàdì wàhálà ẹ ṣe bí ìwọ ló ti lọ báńkì ti pẹ́ mo ṣáàrí pé ọ̀rọ̀ yẹn fẹ́ dìjà mo wá lọ sí owó dé yẹn pé kémi lọ fọkàn mi balẹ̀ ń bẹ̀ wọ́n ṣà ń wà mí nígbà tó yá wọn bá ní mọ́ mi bá pè mí pé kí n mọ́ lọ sí ọ̀dọ̀ ọkọ mi o pé ó ti ń pariwo pé kí ló dé nǹkan kan ìgbà tí mo dé ilé nígbà tí máa délé o kí n dẹ̀ tó kúrò ní Mágbòrò lọ́jọ́ yẹn náà mo ti lóyún mi iná igi nígbà yẹn láti ẹnu stẹ́ẹ̀pù ni wọ́n ti tì mí lọ́pẹ́lọpẹ́ tẹ́nàntì nọ́mbà 5 ní tẹ́nàntì yẹn ti rèsì mi sókè wọ́n dẹ̀ tún jí mi ní ẹsẹ̀ ní inú nígbà tí ó ṣàdíjọ́ kejì mo tún rẹ́jẹ̀ wọ́n á bẹ̀ mí kí n jọ kí n mọ́ bínú nǹkan kan iṣẹ́ èṣù ni ìgbà tẹ́mi náà dàgbére fáwọn àwọn ń wá mi bọ́ ẹ ti gbọ́ pé lẹ́kejì ni mo lọ oyún yẹn náà sátún wálẹ̀ báyẹn so aṣáàtún àwọn àǹtí mi sá wà àti bọ̀dá mi àwọn yẹn tiẹ̀ ti lọ torí àtìkù náà wọ́n ti wá pé wọ́n ṣàwà bá wa sẹ́ẹ̀tù ẹ̀ pé kí ló dé àti sọ pé àwọn bọ̀ wà bá yẹn parí ìjà ẹ̀ tún wọ́n àná kó tó dijọ́ kejì wọ́n sábà wà yanjú ẹ̀ gbogbo bọ́ọ̀rọ̀ ẹ̀ sì ṣe ń ṣẹlẹ̀ tilẹ̀ tọ́lọ̀ mi ò kí n rojọ́ fún mọ́mì mi pé ó ń ná mi mọ́mì bá ní kí iṣẹ́ kò sí nǹkan kan mà ní kò sí wàhálà so gbogbo bóyá ṣe lọ nìyẹn gbà tó wá di oṣù kẹjọ oṣù kẹsàn-án ó wá pe ẹni tó jẹ́ bọ̀dá mi yẹn tó já láàrin wa. ó ti fẹ́ tán báyìí ẹjọ́ tẹ̀ ó ti fẹ́ tán. ó ti fẹ́ tán wọ́n wá sọ pé ìyá àbádò kí ló dé Alhaji sọ pé ò ní nǹkan kan níbi ilé owó dé èmi bá lèmi ò ní nǹkan kan bí mo ṣe gbéwèé jáde nìyẹn pé ìwé lélẹ̀ tí mò ń kọ́lẹ̀ bí mo ṣe ń rà bá a ṣe jọ ń sanwó bá a ṣe jọ ń ṣe ni mò ń kọ́lẹ̀ bọ̀dá mi bá ní wọ́n bá lọ fìbínú bá pé kí ló dé tí òun parọ́ àwọn mẹ́ta wọn ni ṣé ó ń ṣe nǹkan tó jẹ́ nǹkan tiẹ̀ kò ní ẹlòmíì gan ṣe nǹkan ní bó ṣe ń ṣe ló bá ní tóun ò bá sáré ìwé yẹn òun ó ṣe gbé òun ó sàwọ òun ò ní ṣe bẹ̀ yẹn mọ́ gbà tó lọ bẹ̀ ní December ó ní kí n mọ́ tẹ̀lé òun lọ so gbà tó wá di December yẹn mo sọ fún mẹ́yìn mi mo sọ fún bọ̀dá wọn ní kí n fìwé hàn mo wá fìwé hàn mo sá fìwé sínú ilé bó ṣe di January nínú àwẹ̀ Rajab mo ṣe délé mo bá sáré pé kí n sáré nírasì nìkan ni mo mú ẹ ti tilẹ̀kùn ni ẹ ṣílẹ̀kùn bó ṣe ṣílẹ̀kùn pé tí n bá wọnú ilé mi èmi fẹ́ mú fóònù tèmi kí n sì gbé nǹkan tí màá fi jókòó àfi gbìm tó jí mi ní ìkúkú báyìí lórí mo ṣàpè àǹtí mi mo pe bọ̀dá mi yẹn náà ní alẹ́ yẹn náà mo pe mọ́yìn mi báyìí kọ́ mẹ́yẹ pé kòkú mi ni ẹ wà gbé o nígbà táwọn àǹtí mi dé wọ́n ti ẹ̀jọ́ jà àti pẹpẹrẹpẹ ló bá ní fọ́tò x mi lòun rí ní inú ilé lòun ṣe nà mí x ní sínsìn ti gbọ́ pé wọ́n náà rí fọ́tò mi nínú ilé ó ní bó ń kó fọ́tò òun nígbà tó wá dijọ́ Sunday táwọn àǹtí yẹn wá ló wá ní ìwé owó yẹn gan òun wà òun ò rí lòun ṣe rí fọ́tò x mi àǹtí mi ságbàwé lọ ó sá tún fi ìwé yẹn dájà alẹ́ láàrin ọkọ àǹtí mi àǹtí mi tún ní kọ́mọ́ wá fún mi ìwé yẹn mo tún transfer ìwé yẹn lọ fún ọ̀rẹ́ mi kan pé kí ìwé yẹn ó sá wà ní ìǹkí àwọn pé mo mọ̀ pé ìwé yẹn ló fẹ́ mú kó sọnù so nígbà tó di asátùn sọ̀rọ̀ nígbà wọ́n bá wa tún wá parí ẹ̀ àǹtí mi wá láwọn fẹ́ ṣe kọ̀ǹténà yẹn 850 ní 20 feet ló bá ní kí n ta kọ̀ǹténà tèmi fún wọn mo ní kí n ṣe kí n ta kọ̀ǹténà mi ó ṣàgbé mi lọ ibi ṣọ́ọ̀bù ẹni tó bá mi ṣe
ìsásàn kan mo sọ fún wípé ẹni yẹn lòun ò lè ta kọ̀ǹténà mi ìyẹn sọ pé mo fẹ́ ta kọ̀ǹténà àwọn oníṣẹ́bí wọ́n sì ta wọ́n fi ṣe wájú ibi tóun yọ wájú tóun yọ ẹ̀. ó ti tó. ọ̀rọ̀ ètàn o kèétán o kèétán o. ó ní ó sàní pé ó sàní wípé kọ̀ǹténà yẹn mi ìsátà kọ̀ǹténà yẹn ló wá tún ná mi fún nínú àwẹ̀ Ramadan bẹ́ẹ̀ ni bó ṣàṣe sọ pé ńgbà tó yá mo pe ẹni tó jẹ́ tó kù fún yà ẹni yẹn wá ńgbà tó ẹni yẹn wá ẹni yẹn bẹ́ẹ̀ mi pé kí n jọ kí n má bínú pé kó lọ yanjú owó dé ẹni tí ń kawó tẹ́lẹ̀ ò lè fi wé ẹni tí ò kawó rárá ó sá lóhun lọ ṣe ó sá lọ sówó dé yẹn ó ra gí ló ṣe gbá lọ ó ní mi kí n kú sẹ́ mi ò ṣe gbá mi sá mo dẹ̀ pé ó ní ògbé kọ̀ ó sáà di pé ọ̀rọ̀ yẹn sáà di wàhálà òun ò lè kẹ́rù òun wá kẹ́rù òun kó onú lé nítorí obìnrin kan kankan èmi ò lè kó onú lé rẹ o bó ṣe máa gbá mi lórí mú báyìí gbà lọ́kìn mẹ́ta tó fún mi wọ́n rán wájú orí mi ni bẹ́ẹ̀ ni bó ṣe mórógùn tó ń ká bómi nìyẹn ó tún gé mi jẹ lọ́wọ́ ó tún fẹsẹ̀ jẹ mi lẹ́sẹ̀ ìkànnà yẹn nísìnyí ti fẹ́ yọ èyí tí mo sọ ó wọlé ìgbà tó wọlé. tí wọn bá ń jà ẹ mọ̀ kẹ́ ẹ ti kàn sí ní mọ́ ẹ lórí bóyá ẹ dì mọ́ mú bí nǹkan. mi ì ṣe nǹkan kan fún un ìfún mi ì dì mú báyìí nígbà tí ó rọjọ́ fún bọ̀dá mi ó ní mo faṣọ òun ya gbogbo fídíò aṣọ yẹn ni mo ṣe so ó ṣàdì kan bíi aago 3 lóru ó bẹ̀rẹ̀ sí ní bẹ́ mi aṣọ ẹ̀jẹ̀ mi yẹn ọ̀bẹ ló fi gbà lára mi nígbà tó wá fọ̀bẹ ya ó ní kí n bọ́ mi ìdálò nígbà tó wá fọ̀bẹ ya àti jáàbù àtàṣọ ẹ̀jẹ̀ ó wá sínú pọ́kẹ́ẹ̀tì ó gbé wọlé bó dẹ̀ ṣe ńgbà tí ìyáálé mi náà aṣọ ẹ̀jẹ̀ yẹn ó kó mi ìmọ̀ ibi tó kó sí dàrẹ́ so mo wá ní aṣọ ẹ̀jẹ̀ mi ó sàkó sínú yàrá rẹ̀ ó kó síbẹ̀ ẹ̀jẹ̀ tó sínú mi ìmọ̀ ibi tó gbé sí aṣọ ẹ̀jẹ̀ yẹn àti nǹkan tí ọṣẹ tó fún mi lò àtọwọ́ mi tó bá nà dànù owó mi tó bá nà dànù kò sówó kan lọ́wọ́ mi ò ríṣẹ́ kankan sí láàrin ọdún kan àtòṣù 9 tí mo ti wà nílé àjọnáwó tán ni owó iṣẹ́ mi mo dẹ̀ ní ó sábò lè gbèmí ṣe mí bó ṣe dá mi padà sí bó ṣe bá mi dá mi padà sí bó ṣe bá mi aṣọ ẹ̀jẹ̀ mi fọ́tò x mi tó lórí x nísìnyí ti ń béèrè fọ́tò rẹ̀ lọ́wọ́ mi kó bá mi kó fọ́tò ìtumọ̀ ọṣẹ tó sì fún mi lò kó sọ torí tí mo ti lu ọṣẹ báyìí ni mo nǹkan tí mo ṣe mọ́ gbogbo nǹkan mi ni mo ń kó lọ. ẹ ti débi tẹ́ ń lọ ẹ ṣeun ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ o. yes sir orúkọ yín sà. orúkọ mi ni comrade Alhaji Ọláìyá Ọlátúnjí láti ìlú Èkó. comrade ní. tí mò ń sọ yìí ó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ Rainbow as a driver èmi ń ṣiṣẹ́ pẹ̀lú ẹni tí wọ́n pè ní Kókórò ọ̀rọ̀ àti Àdìgún bẹ̀rù ni mo sọ pé gbogbo nǹkan báyìí kò ṣàjòjì sí mi. now wọ́n wá ní láti súnmọ́ mi pé báwo làwọn ṣe lè rí ilẹ̀. mo ní at least ó kéré jù èmi máa ń yọ̀ǹda fún ẹlòmíì gan tó bá kọ́ tán ni ó san owó ilẹ̀ fún mi. mo dẹ̀ ní 2 plots of the land kan ní ilé mi tó wà ní Owódé. mo ti ta fúù fẹ́nìkan fúù tó kù ni mo kọ́ ilé lé lórí. mo wá ní kó jẹ́ kí n wò tí n bá lè rẹ́ni tó ní fúù lẹ́gbẹ́ mi bóyá tí n bá lè rí bá sọ̀rọ̀ kó fún mi ní on time díẹ̀ máa bá sọ̀rọ̀. nínú kó fún mi time láàrin bí ọjọ́ 5 làbá ríra mọ́. àfi bó ṣe padà pè mí ní ọjọ́ kan pé Alhaji Ọláìyá níbo ló wà. mo ní mo wà níbi iṣẹ́ mi náà ni. ó ní tó bá jẹ́ ibi iṣẹ́ ló wà jọ mo fẹ́ rí ẹ láti bá sọ̀rọ̀ kì í dẹ̀ sọ̀rọ̀ orí fóònù. mo ní kí ló dé. ó ní ibi tó bá rí kọ wà yẹn lọ gba rúùmù tẹ̀ kan sílẹ̀. wàláì súnmọ́ bí láì pẹ̀lú ìkábà tí n lérò pé mo lè fọkàn ní ayé mi mo fi so ìbúra. ó dẹ̀ fún mi ó dẹ̀ gba òǹtẹ́ẹ̀lì tá à ń pè ní. ẹ máa polówó òǹtẹ́ẹ̀lì. ó gba òǹtẹ́ẹ̀lì yẹn fún wa díẹ̀ báyìí inú ìṣẹ́rì náà ni. bó ṣe wá gba bó ṣe fẹ́ gbọ́ òǹtẹ́ẹ̀lì èmi gangan bìlì pé bí ẹni òun ló sẹ́ndẹ̀ sí ẹni tí ó fún mi ní rúùmù ó sẹ́ndẹ̀ account. ṣé wàá rí ibi tí mo ti ní ẹ̀rí ẹni tó ń takò mí lónìí tó jẹ́ ọ̀rẹ́ mi òun lẹ́lẹ́rìí mi ọ̀hún kò ní jẹ̀rù tá à ń sọ ẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀. now mo wá ń sọ fún jẹ́rù pé we so surprised o níjọ́ mo ti ń rìn pẹ̀lú ìrìn àjò obìnrin mi lọkùnrin ní sanwó òǹtẹ̀ ni ó ṣe di tóbìnrin ní dandan kí n lọ sí òǹtẹ̀ jẹ̀rù ṣàánú mi kí ṣe pé ṣe nǹkan mi jẹ̀rù àjọ trace títí tó fi bá mi ní bá òǹtẹ̀ yẹn tá a fi jọ wà ń bẹ̀ mo dẹ̀ ní ibi tó ní kí n wà ní àwà ń bẹ̀ ń bọ̀ wá níbi tá a ti ń bẹ̀rẹ̀ àníyàn lọ́wọ́ wá ń fi ń jóyè mi pé ibi tẹ́ ẹ mú òun lọ ní Ìjẹrin ṣé ẹ fẹ́ ta ni àbí ẹ fẹ́ bùn mi mo ní tí n bá bùn ọ kí ni ohun èrè mi ó ní ṣé ẹ fẹ́ ok ẹ jẹ́ ká padà báyìí ṣé ẹ fẹ́ fẹ́ mi ni àbẹ́ ẹ fẹ́ tàn mí jẹ ni mo ní tí mo wá padà mo ní Àlùkùránì náà fi jẹ́ oyé yẹn pé béèyàn bá fẹ́ yàwó 2 mẹ́ta kẹ́tì burú jù tó bá jẹ́ pa afẹ́ra bísímìlà ṣé wàá rí tòótọ́ tá a fẹ́ sọ pé a kọ́ntínú ìrìn àjò yìí kí n pé láàrin bíi ó kù díẹ̀ kakla fámáwé kan mo bá nínú obìnrin ò lè wà nínú ilé mi kó wá sọ pé òun dáná
àwẹ̀ fún gbogbo tí ń jẹ́ ọgbọ̀njọ́ mi ò ní láwẹ̀ o àfi kí n yọjú sáwọn òbí ẹ̀ láti lọ tọrọ èyí ló mú mi gbégbèsè ká fi lọ lé ọ̀dọ̀ àwọn ọmọ mi ẹ̀ lọ tọrọ ara wa. ṣẹwárí níjọ́ tí ibi tá a ti ń ṣètọrọ yìí nǹkan kan ló wú mi lórí ń bẹ̀ torí lọ́dọ̀ àwọn ìyá ẹ̀ sẹ́rí bàbá rẹ̀ ń kọ́ náà ni mo bá bọ̀ ẹnìkan dúró bàbá ni ẹ̀gbẹ́ ẹ̀ ni o bọ́ tó ní bàbá bàbá yìí ní sórí bí ìyá ẹ̀ ṣe rí ó dàgbà tó yìí tí òun wà níbí ká níyà lọ́ bá fa ọmọbìnrin ilé ọlọ́wọ́ màá jẹ́ ó yọ pé ṣìnà lẹ̀ ń ṣe but màmá yìí ló bí òun o òun ọ̀wà jẹ́ ó yẹ pé ọ̀sẹ̀ ti sún náà ni lónìí ìjọ tẹ bá wá fẹ́ fi another introduction side sí sẹ́rí gbólóhùn tí mo gbọ́ mo bá ní bàbá mi màá wá ṣe surprise kan fún ọmọbìnrin ó ń bi mí léèrè ẹ̀ lótìtọ́ pé òun ní ìdílé ó ti di àṣẹ láti àsìkò yìí lọ màá gbé gbèsè lélẹ̀ lórí màá yọ̀ǹda ṣọ́ọ̀bù yẹn fún ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ eré àníyàn mi. now nínú ìrìn àjò eré mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe mo ń ṣiṣẹ́ ilé mi ní Magboro lọ́wọ́ mo ti bẹ̀rẹ̀ off-chair kan ọdún yìí January 16 ló pé 3 years mo ti parí ilé tá a ti ń gbé bẹ̀ kí n tó gbé òun gan wọlé lẹ́yìn pé n ì plaster ilé sẹ́ǹgbọ́sà ló ń fi bá mi wọlé tó dẹ̀ bá ìyáálé ẹ̀ nulẹ̀ pẹ̀lú mi but ìyáálé ẹ̀ ń takú pésẹ̀ alóhùn ò lè bá ọmọbìnrin gbé inú ò lè bá gbé yìí ó wá fún mi ní example kan pé kí n máa wo ohun tí àwọn ọmọ mi ṣe fún òun ìyá wọn ní láti kó pankẹ́rẹ́ jọ pé wọn àfi kí wọ́n máa ná òun lèmi bá ń padà pààrọ̀ ọmọ fáwọn ọmọ ẹ̀ pé ǹjẹ́ ọmọ pé tó o bá ti lè na ìyàwó bàbá ẹ̀ ìyá ẹ̀ lòun náà ọmọ pé mi gan lòun náà ọ̀rọ̀ ẹ̀ dìjà àǹtí mi bá mi dá sí ajá gidi tó di èso atayanyan nínú ìrìn àjò mo bẹ̀rẹ̀ sí ní bá iṣẹ́ ilé lọ mo wá ń padà ń dá àníyàn kan fún wọn pé Magboro ní ìyàwó mi ọmọ gbé òun ọmọ lọ gbé ibi tí mo fẹ́ lọ kọ́ ṣọ́ọ̀bù fún tó jẹ́ ilé mi míì tó wà ní Owódé mo wá bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù mo bá bẹ̀rẹ̀ sí ní ṣe lọ bàbá mi nǹkan tíntínní lọ́lọ́run fi wá tú àṣírí ìrìn àjò yìí kí ni kan ẹ ní sófò ọmọ láyé yín. mo ń bọ̀. yes ẹnì kan kékeré báyìí ló tú àṣírí ẹ̀. tó mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí ohun tó mo rí pé ohun tó fà á ní àkọ́kọ́ ní fún ipa ó ní ọkọ́kọ́ sọ̀rọ̀ níwọ̀n pọ́ìntì kọ̀ọ̀kan kan látara oyún bàjẹ́ oyún kan bàjẹ́ ní ààrẹ lóòótọ́ tí mo gbọ́ pé lóun lóyún nígbà yẹn èmi ni mo rọ̀ọ̀sẹ̀ lọ sí hospital kan tó wà very close to me àwọn teblik ló ní hospital ní ọ̀dọ̀ mi ní Magboro náà wọ́n wá bá mi gbé machine sí nínú ìjọ yẹn làṣírí ọ̀pọ̀ ọ̀rọ̀ mi ń jáde pé ẹni tí ẹ gbé yìí sẹ́yìn ni ọkọ àárọ̀ ẹ̀ ni mo nínú o arábìnrin sẹ́ẹ̀lì sòtítọ́ pẹ̀lú àwọn mo níbi ìtìbá o wọ́n ní ó ti bí ọmọ 6 even ó ti bí ìbejì rí pé machine gbé jáde mo ló ti bí ọmọ 6 ń gbọ́ báwo ló ṣe jẹ́ ó ní 3 ti padà ó kù 3 pẹ̀lú òun so láti wá àgbà yẹn. machine yẹn ló jẹ́ kẹ́ ẹ mọ̀ pé wọ́n ní machine wọ́n ní ká lọ ya scan wọ́n bí kí máa ya fọ́tò yẹn so n ló jẹ́ ká fi mọ̀ pé kò sí bí oyún ṣe lè dúró láàrẹ̀ bó ti wọ́n ló ti limit àbí kí ni wọ́n máa pè ó ti wọ limit but àtìgbà yẹn láti bẹ̀rẹ̀ sí ní ṣe àjò mo wá ń jẹ́ òye pé tó bá ní kí n kò mọ́rọ̀ alálàjò dé mi ò lè ṣe o. iléeṣẹ́ yẹn sì wà lẹ́kọ̀ọ́ báyìí. bẹ́ẹ̀ ni wọ́n ti wọ limit wọn lè. bẹ́ẹ̀ ni wọ́n wá ní àfitún ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìrìn àjò lórí àjò bí ká máa lọ ra àgbo oríṣiríṣi mo ní sọ́gbọ̀ mi ò lè bẹ́ẹ̀ ra wọlé o torí mo mọ kéèsì ìrìn àjò obìnrin tí n bá fún ọ ní any other thing lò lọ́jọ́ iwájú wàá sọ pé mi ni mo ra wọlé máa fún ọ ní nǹkan kan fi lò torí ìdí èyí jẹ́ kí mi máa fèsì ṣọ́ọ̀bù tá à ń ṣe lọ́wọ́ lọ mo bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìlọ ṣẹwárí ń gbò di paríparí ẹ̀ mo wá ṣiṣẹ́ ṣọ́ọ̀bù yẹn títí tọ́lọ́run fi ní ká fi mú January but before that January mo ra táìsì sí ilé mi fún ti Magboro pé mo fẹ́ ṣe ilé ìsàlẹ̀ tán bá ti lè parí ẹ̀ mo wó tí n bá gbé fún àwọn tó gba ilé yẹn màá lè rí lọ fi finance ṣọ́ọ̀bù tí mò ń kọ́ fún ẹ ní Owódé náà Ọlọ́run wa mo dẹ̀ máa ń ní àníyàn pé gbogbo tí n bá fẹ́ ṣe kó ní kókó ọjọ́ ni mo wá ṣiṣẹ́ yìí di January ngbò di January 5 mo bá bẹ̀rẹ̀ mo pe àwọn ní táìlà wọn bá mi ṣe táìsì yẹn lọ ó wá rí bí mo ṣe ń finance owó pẹ̀lú àwọn tó ń ṣe táìlà ṣé bóun sọ pé òòlù lọ ni mo ní ó ti di point mo gbọ́dọ̀ tí n bá ṣe lè tán màá lọ continue tí mò ń bẹ́ẹ̀ ṣe ní Owódé ní gbogbo ìsìnkú tí mò ń sọ yìí mo ti ra pan mo ti ra everything làbá àwa bá iṣẹ́ yìí làbá bẹ̀rẹ̀ sí ní bá lọ wọn ṣe táìlà lọ níbi àti ń ṣe táìsì lọ lágbó máa di on the 8th Ọlọ́run ní kí n ra àwọn tí ó gba ilé wọ́n bá gba ilé lọ́wọ́ mi
ní 1.2 mo wá fi ń jóye pé sórí irú àwọn ẹni tí wọ́n bá lè ṣe owó tán gan a lè ṣéǹjì tó bá máa kó a lè mọ̀ ilé tí wọ́n wá lọ àwọn gbà mi ò tí ì ṣe glass ìsàlẹ̀ mi ò dẹ̀ tí ì ṣe wiring oní wiring fún mi ní bíìlì 250,000 oní glass fún mi ní bíìlì 320,000 wọ́n wá mú 500 wá àkáǹtì ọ̀dọ̀ mi dẹ̀ ni money point mo ṣe gbá ni mi ń lo bank gan tẹ́lẹ̀ rárá mo bá ní kódà kí n fẹ́ gbowó lọ́wọ́ customer 170 mọ́ tẹ́nìkan ti pè fún mi ní 300,000 ẹ ṣe wá lè sọ̀rọ̀ 400,000 ló bá ní aláàjì tẹ́ ẹ bá mọ̀ pé ẹ rẹ́dì láti ṣe ẹ fi 20,000 kún 300 yẹn òun ti ní àwọn material tóun fẹ́ lò so therefore òun ò lè bá mi ṣe lọ́wọ́ kan mo bá ní good ẹ fún mi ní nọ́mbà yín ẹ fún mi lákàntì nọ́mbà yín bó ṣe fún mi mo bá dé kọ gbogbo ẹ̀ sínú pépà ṣé wàá rí moment táwọn ẹni máa mówó rẹ báyìí kànáà tí n fi sọ pé kówó tún bọ́ sí àkáǹtẹ̀ torí mo rí irú ìjà tá a jà kí n tó lè rówó ìgbà mo bá ṣe owó yìí sí ẹni tó ṣe rin bó dẹ̀ ṣe ń di lásìkò bó ṣe ń di lálẹ́ tí wọ́n ṣe owó yẹn tán sí àwọn ẹni mo bá sọ fún arábìnrin mo ti send owó yìí sí àwọn tó bá mi ṣiṣẹ́ irin yìí o bàbá ọjọ́ náà ni ó gbé ìjà ìtumọ̀ ibi tí mo ní mò ń lọ nìyẹn ọjọ́ yẹn ni ó gbé ìjà kò mí báwo ló ṣe lè send owó ṣe bó sọ fún mi pé ó fẹ́ fún mi lówó owó ní sùúrù èlò ni mo jẹ́ ó ní mo jẹun 100,000 mo 100,000 kọ́ ó lè lò ní mo jẹun mo ní 120 nítorí ọ̀ra igi kan 20,000 tí mo dẹ̀ ń sọ fún ọ pé igi tó ọ̀ra kan yìí igi sọ mí ni kò ṣeé fi kan ilé now mo bá ní 120 ni ó wá fi ọ̀pọ̀lọ ọ̀rọ̀ tútù kan fi bá mi sọ̀rọ̀ ní ọjọ́ náà ìyẹn ló mú mi lórí wúyí ó ní ọmọ òun tóun bí kàn tá à ń pè ní bàdó ó ní ọmọ yìí ọ̀dọ̀ bàbá ẹ̀ tó wà wọ́n máa fún ní transporter owó mọ́tò gocom ní tilẹ̀ tọ́lọ́m bí ó ṣe rí ni mò ń tọ̀ fún yín wọ́n máa fún ní owó mọ́tò gocom 100 naira lọ 100 naira bàbá ẹ̀ lóun ò lè san òun ti wá mú ọmọ ẹ̀ kúrò lọ́dọ̀ bàbá ẹ̀ òun ti mú lọ sọ́dọ̀ màmá òun ṣé màmá òun tó ń finance kọ́mọ ó jẹ tó ń finance kan sanwó mọ́tò sóun lòun tó sọ pé kan sanwó school fees ọmọ yìí sẹ́rí anything lè nípa ọ̀rọ̀ education dẹ̀ ni ó máa ń wà touch mi mo bá ní arábìnrin wàláì máa try máa sanwó yìí mo wá gbìyànjú pé ó kéré jù bí n bá tiẹ̀ ní rí cash owó ẹ̀ máa ní kókó mo sáré 50,000 mo sáré 48,000 mo bá san mo bá ní arábìnrin owó ẹ̀ ní ó kàn mọ owó iná kan lẹ̀ mọ́ mi ni. aago mẹ́wàá lẹ́lù láti iléeṣẹ́ rédíò Àgídìgbò 88.7 FM Ìbàdàn lọ gba káàdì ìdìbò rẹ. ẹ tẹ̀síwájú sá. bí ó ṣe lẹ owó yẹn mọ́ mi mo wá pe ọ̀gá mi mo lè dárúkọ ẹ̀ òun là ń pè ní kọ́kọ́rọ́ ọ̀rọ̀ tó ń ṣe jáwọ́ ń bẹ̀ gẹ́gẹ́ bí sẹ́yìn ló bá ní aláàjì ó ṣe ìrànlọ́wọ́ kan fún mi try kọ́ lọ make sure pé owó yẹn pé káàṣì ní 100 ó dáa bó ṣe sọ fún ẹ̀ tí o bá ní kó o fún ní owó yìí ní ọwọ́ àtọwọ́ ò ní lẹ́rìí o lọ sí sàkáǹtẹ̀ tó ní kó o ṣe kó wá yà sórí fóònù ẹ̀ mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́ mo dẹ̀ yà sórí fóònù mi ìjọ náà èsì kan tí ó pè fún mi rè màá wá jí ó yí ọ pé obìnrin ò kì í sanwó ọkùnrin tán mo ní obìnrin tó bá ń bẹlẹ́dẹ̀ ni lótìtọ́ àti lódodo ìyẹn sanwó ẹ̀ tán kọ́ra bọ́ bá ń jẹ mí èmi náà mọ̀ jẹ́ olówó lọ ni. àjọ ń jẹra wa lówó. so mi ò lè sanwó ẹ̀ tán lóòótọ́ ó ní máa jẹ́ kó mọ̀ pé owó tó ti jẹ mí nísìn 6 million ni ṣe rọ́jọ́ tó wí ọ̀rọ̀ yìí bàbá ọjọ́ yẹn ni ọjọ́ àkọ́kọ́ tíjà ti múra wa à ń jà gidigidi nínú ilé èmi bíi báńkọ o bíi ká mọ yín ó di mi ní gbà mo fẹ́ ríbi tí mo gbà jẹ́ ní tí mo ti jẹ́ ní 6 million èyí là ń fà afa títí tọ́lọ̀ fi ní káwẹ̀ wọlé ìgbà tá a máa mú àwẹ̀ mo bá ní ọ̀dà bá mi dáná ìjọ tá a wá máwẹ̀ àmọ́ péjọ yẹn lábẹ́rẹ̀ sì ní bẹ̀rẹ̀ àwẹ̀ akànjí lóru mo ti rí tó ti jí alábìnrin bá mi dáná oúnjẹ olómi ò lè dáná fún ẹ mo ní kíní ìdí ó ní lótìtọ́ ti ṣe súnà kan nẹ́tara pé wọ́n ló yẹ kéèyàn kí òbí ẹni àti òbí ẹni kan mara wọn àwọn òbí mi ti mọ̀ but last year mi ò jẹ èrè kankan láti sọ pé mo lọ fún àwọn ìyá mi lówó oúnjẹ ní ìsìn tó o bá ti lè fún wọn ní tí wọn ò bá jẹ mi ní lè dáná fún ọ wàláhì sọ́nbí láì mo fi ọgbà àwẹ̀ òun náà mo ìbúra mo dẹ̀ wà cash 10,000 ní after 5 days tá a ti mọ́ àwẹ̀ ni torí wípé kí ni ìgbà tó di ọjọ́ kejì àwẹ̀ ni mo lọ ra nǹkan jíjẹ mímu fúnra mi mo dẹ̀ ní jẹ́ kí n ṣe tèmi bí mo ṣe ń délé bẹ́ẹ̀ ló ṣe ń mú kun ní ó dẹ̀ ń da ó da méjì tẹ dórí maclean ó tẹ maclean sínú kọ́ọ̀bù ní ó ní máa gbégbèsè ayé ẹ jẹ́ kí mi máa gbégbèsè ayé tèmi mo dẹ̀ ní good
torí mi ní lè sọ pé bí mo ṣe jẹ àìmọ̀jẹsà rẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ tí ò ṣẹlẹ̀ sí mi rí mi ní lè fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ sí mi mọ́. mo bá sanwó yìí mo bá fún ní 5,000 10,000 after 5 days tá a bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́ba tó ní màmá ní kan dá owó yẹn padà fún mi mọ́ mọ́dà bá ń kówó yìí sẹ́rí bá ń kówó yìí tí máa wí lọ́ba ní mo mọ̀ pé wàá gbà ṣèbí bó ṣe gba ọ̀rọ̀ 45,000 yẹn 48,000 yẹn ló tó ń bá bọ̀ wàá gbà láti bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ kò lè padà fowó yẹn lẹ̀ fún mi ní tilẹ̀ tọlọ́run tànábì tọ́gbà sàárè tí wọ́n wọ̀sùn mo yẹ ṣe òǹbúra náà ńgbà tí ó di ẹ̀yàn láti bẹ̀rẹ̀ lọ ó wá ń worst débi pé àwọn ìwà tí ń lérò pé ó lè máa wù ló wá ń continue pẹ̀lú mi jù ó wá di lọ́jọ́ kan ìgbà tó sú mi jù tí n bá wá fẹ́ wọlé sùn ọ̀rẹ́ mi kan máa ń wà ibi tó ń kọ́lé sí inú sáìtì ọ̀nà ẹ̀jìn ó wá máa ń sùn very close express ní ṣọ́bọ̀dọ̀ àmọ́ arákùnrin kàkà lórúkọ bọ̀bọ̀ yìí jẹ́ ó ní lè mọ sun express mọ́ dákunjọ bóyá tí ìyàwó mi bá ń rí mi mọ́ bóyá fìtínà tí inú ilé mi yóò mọ́ wọn wá máa bá mi gbélé mi bọ́ọ̀ bá mi gbélé nígbà òdi ọjọ́ kẹta ó ní wà láì òní lè gbélé yín mọ́ ìfòró ìpọ̀ ọmọkùnrin yóò mọ rọ bàbà tó mọ̀ tán jọ mọ́ra yóò mọ ra bàbà ńlẹ̀ báyìí mọ́ bá mi bẹ́ẹ̀ ni níbi tó ti wá ń bẹ̀bẹ̀ lọ́wọ́ ìjọ tó sọ pé òun ò ní wálé mọ́ máa nǹkan bẹ́lẹ́gbẹ́ lé mi bí mo ṣe ń sọ̀rọ̀ òun náà máa ń gbọ́ prógrámù yín o èyí ṣe ń tà gbọ́ dáadáa o máa bá jáde máa yí wọn fa omi sí lára lọ́wọ́ ni ó dẹ̀ yọ ó sí omi yẹn ó dẹ̀ yọ lílẹ̀ lọ́ba ní alájà mò ń gbúrò ẹ̀ látàrọ̀ kí ló dé kí ló fa gbogbo eléyìí kí ló dé tó ń ṣerú eléyìí fún aláàjì òun fi ṣẹlẹ́yà ju torí first wife tó bá nulẹ̀ ó ti lé jáde àtijọ́ lé jáde lọ bẹ́ẹ̀ ni ẹjọ lé first wife. bẹ́ẹ̀ ni even tó ń ta àwọn ọmọ mi látara pankẹ́rẹ́ tí mò ń sọ yìí ni ibi táwọn ọmọ mi wà di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. àtọ̀dún ònu. àsìkò yìí ló ti máa pọ́dún ọdún kan báyìí lọ. tẹ̀sí lé ìyàwó àtọmọ jáde. pẹ̀lú ògo ọlọ́run torí pé kí ni ntẹ́mi ń wá ni píìsì tí ń bá wo màá ṣe lò gba mo wá ń wá píìsì ẹ̀wọ̀n tí mo padà ń ríra. now píìsì sílẹ̀ padà rà. ẹ máa gbọ́ mi sà now mo wá san ọ wá di stage kan tí n bá máa pásítọ̀ yẹn wá láti sọ pé òun máa bá wa yanjú ọ̀rọ̀ ẹ̀ aláàjì kí lẹ́yìn nígbàgbọ́ lórí ẹ̀ mo lálùkùránì arábìnrin kí ló nígbàgbọ́ lórí ẹ̀ ó náà lálùkùránì òun ló jẹ́ ń gbé àlùkùránì wá again lónìí àlùkùránì tí mo há kàn kù láti jọ mo tìtì lu mẹ́kàdé ọgbó didi báàgì ni mo fi lóòdù ẹ̀ ẹ̀yọ́ kan tó kù mí kù mo wá fi ń ṣe ohun ìṣọ́ra pẹ̀lú ìrìn àjò mi pé bí ọba ti nídìí mi màá lè máa dá lò mo bá gbé àlùkùránì fún pásítọ̀ ìbá nínú pásítọ̀ lòun kémi gbé kúránì lọ́wọ́ kóhun kúnlẹ̀ kó dẹ̀ di ẹsẹ̀ mi mú máa búra pé láti àsìkò èlò òní fi àlàjì ọ̀la ìyàsẹ̀ lẹ́yàmọ̀ ó dẹ̀ búra bẹ́ẹ̀ ìbúra tẹ́mi rí ni mo bá fi gba sáìtì lọ ní jọ́ kẹta yẹn jẹ́ sátọ̀dẹ̀ tí n bá dẹ̀ fẹ́ lọ sí sáìtì yẹn sátọ̀dẹ̀ mọ́ndé ni màá mọ̀ jíbọ̀ ń dàjí mo bá lọ ìgbà tí màá dé ní ìjọ mọ́ndé mo bá sọ pé àwọn tó jẹ mí ní balance of 400,000 ṣé wọ́n ti san ṣé wọ́n ti lá ó ní àwọn tiẹ̀ ti bá wọn sọ torí òun ti jó yé wọn pé mo lọ gba lóńbì kan ni wọ́n máa dá owó ẹ̀ padà thank God àwọn ẹni ẹ̀ bá dẹ̀ wà wọ́n bá fún mi ní 200 bí wọ́n ṣe fún mi ní 200 bọ́n ṣe wá fẹ́ fún mi ní 200 mo kàn tó rántí pé ẹ̀ mọ̀ ṣe sákàǹtẹ̀ àkáǹtì mi 100,000 ló ń gbà tẹ́lẹ̀ àwọn báǹkì ìjọ tí wọ́n sọ fún mi mo bá ní wọ́n ṣe sí 200 ṣé bí wọ́n ṣe máa ṣe owó sí 200 mo wá wò pé ṣówó yóò ní ha báyìí eré yẹn ni mo bá lọ dé báǹkì ní ibi tí màá ti ra pákó ní ọjọ́ kejì ìgbà tí màá débẹ̀ wọ́n bá ń yọ owó yẹn ní 50-50 wọ́n ní tí n bá ń tàn bá nìkan yọ ní káàṣì kò ní í yọ wọ́n bá yọ ní 50-50 mo sára igi jẹ́ 202,000 mo wá sọ pé arábìnrin sódẹ̀ dá bẹ́ẹ̀ sà mo ná dúró owó báyìí fún ọ kó mọ̀ lè so appreciate ibi tí fìtìnà ti ń wọlé jù nìyẹn o lọ́ba ní appreciate kínni so ti gbé kọ́kọ́rọ́ ọbẹ̀ lé mi lọ́wọ́ ni tó ń béèrè appreciate kankan mo bá ní wẹ́ inú tá a wá ń wí bàbá kan wá ń gbénu lé mi tó jẹ́ ọmọ bíbí Ìbàdàn náà ni bàbá yìí ni mo wá ní ọmọ bó lẹ́yìn ọmọ Ìbàdàn kan náà ni ọmọ Adébíyìnpé lèmi bàbá yìí wá jáde bàbá yìí mo wá lọ bá bàbá yìí láàárọ̀ tèmi ń lọ bíṣẹ́ bàbá ẹ gbà mí ẹ wo ohun tẹ́ wá yanjú láàrin ẹ̀mí àtọmọbìnrin pẹ̀lú pásítọ̀ ní ìjẹta pé wọ́n mọ̀ lọ ra àwọn nǹkan báyìí kó mọ̀ lè so àfiṣe bàbá yẹn láéláé ládùúrú bó ṣe búra bú lérí tó àwọn ọlọ́ọ̀rì mo bá ní bàbá ẹ má rí o bàbá ní ajẹ́pọ̀ parọ́ nù mo ní ọ̀dà mo yọ̀ǹda bàbá bá lọ bá bí wọ́n ṣe wá ń lọ èmi ti gba ibiṣẹ́ lọ ìgbà tí mo bọ̀lá lẹ́bàl mo ṣe máa dé fàràǹdà ẹnu ọ̀nà lémi tí màá jókòó wá o lè jókòó ìwọ ọmọkùnrin sóò ní làákàyè ní sóò kì í gbọ́ràn ni mo ní kó má rojọ́ mi fún ènìyàn mọ́ mo tiẹ̀ tún fẹ́ mọ́ búra pé ta lèmi àti ẹ̀ tún wájọ sọ̀rọ̀ lónìí wàláì mi sọ fún ẹ ó ní wọ́n ṣe mọ́ ṣe wàláì nù so sọ fún bàbá ni bàbá mi mo kàn bu ẹkún gbàgàdà ni tango moment yẹn ni bàbá yẹn yọjú bàbá yẹn ṣe ń bọ̀ nìyẹn
mo bá ní bàbá ṣé bí mo dẹ̀ sọ fún yín kẹ́ ẹ mọ̀ bí ó ní ṣé lórí ọ̀rọ̀ yìí arábìnrin bò ló ṣe jẹ́ ṣé nítorí ẹ̀ ló fi wá ń bú aláàjì mo bá bú ẹkún náà láti wá àgbà yẹn mo wá rí i pé àti wọnú ilé mi dogun mo bá so igi dẹ̀ ni mo ti fowó mo ti ra igi sí express wọ́n ti bá mi kódà tí n bá sọ pé mi ò ra igi mọ́ wọ́n ti àwọn onígi sọ pé àwọn ti fa ẹ̀fà ò lè kún èje àfi kí n lóde mo lè lóde lọ sówódé mo lọ bọ̀ tí mo fi wá lọ tí mo fi bọ̀ mi ò gbọ́ feedback ìyẹn tí ó padà fi sọ pé n ó kí mi ó padà ṣe post call sí mi ni ó wà ń record pé Kẹ́hìndé ṣó o ti kúrò ní ṣó o ti fi lélẹ̀ fáínà ni àbí o ti yọ̀ǹda àmọ́ gbòòrò fún àmọ́ pílà àwọn ọmọbìnrin ṣó o fẹ́ gbalé mọ́ mi lọ́wọ́ ni kí ni tó ń ṣẹlẹ̀ gan-an kí ló tó ń ṣẹlẹ̀ now mo bá ní wẹ́ mo bá wálé nígbà tí wọ́n wálé ìfòró yìí ni. bàbá bí a ti pẹ́ jẹ́ comrade ni. nígbà tí ìfòró pọ̀ mi ò sálẹ̀ àìwá rílé mi wọ̀sùn mọ́ tí mi ò lè rílé wọ̀sùn mọ́ ó ṣe di lọ́jọ́ kan mo bá di báàgì mi pé mo bá kọ́ńbọ̀dù kan náà ládẹ́jọ́ máa ń lò mo bá di ibi tọ́jẹ́ lánàá ibi tèmi ń lò mo bá kó aṣọ mi sínú àpò pé màá máa lòdù ẹ̀ máa fi lélẹ̀ fún ẹ gbólóhùn tó wájẹ nà rè é bàbá. gbólóhùn tó jẹ́ kí ẹ ṣe kí ni. tó jẹ́ kí n nà rè é. kí ni tí wọ́n ṣe tẹ́ ẹ fi nà wọ́n. good. bẹ̀rẹ̀ sọ̀rọ̀ dé. bẹ́ẹ̀ni bí mo ṣe pa ẹ bá ń súnmọ́ máìkì yẹn bí mo ṣe pa ẹrù mi sínú àpò bákò báàgì mo bá lòdù ẹ̀ mo bá ní mọ̀ máa fi lé ilẹ̀ máa kúkú yọ̀ǹda ẹ̀ fún ẹ mo rí i pé gbólóhùn tó ń fẹ́ ni kí n fi lélẹ̀ ṣé bí mo ṣe wá fẹ́ mọ kẹ́rù lọ́ba ní ò ní lọ o tó bá mọ̀ pé ó lọ wá sílẹ̀kùnú rúùmù yẹn wá fún mi lọ́sẹ̀ ìwẹ̀ àti maclean tí máa lò títí tí ọjọ́ tó Ọlọ́run bá ní kó tó wọlé dé kódà kéèyàn jẹ́ wèrè gan-an nínú ìrìn àjò Jésù tó mú mi ṣe ògbájú sínú bàbá mi búlù ẹ̀yọ kan lásán ló gbà lórí ìbábẹ́ pápá mi ṣe bọ́ ni ajá tó tọ́ ká nara wa nígbà tó rí máa bẹ́ mo bá bẹ̀ má bínú so ti rí pé n tẹ́sùn wírì tó bá ṣe pé bó bá ṣe kọ́ká ló ṣe nọ́mà ni àní débi tá à nara wa nígbà tó máa di láàárọ̀ ọjọ́ kejì èmi ń wò pé small thing ní tó ṣẹlẹ̀ mo bá fún ní just 2,000 naira fi ra oògùn tí n bá ń bọ̀ màá bẹ́ẹ̀ ra àwọn oògùn oríṣiríṣi mi bọ̀ ìgbà tí ó di àárọ̀ tí màá ní màá dé tí mo wà níbi iṣẹ́ bí wọ́n ṣe pè mí nù pé ẹni tó nà ó mọ̀ ti faint káwọn tó lè gbé lọ àwọn máa lọ report ẹni station àwọn máa lọ kí ló fa ẹjọ́ ṣé ọkùnrin àtọkọ àti ìyàwó ṣé wọn ò kí nara wọn ni ó ṣe dọ̀rọ̀ on station immediately mo ní láti pe ẹ̀gbọ́n ẹ̀ nǹkan báyìí ló mọ̀ ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ní àkílódẹ́ẹ̀dẹ̀ kí ló lè fàyàn thank God ẹ̀gbọ́n ló tún wá jẹ́ rí àṣírí mi ẹ̀gbọ́n ẹ̀ kàn sẹ́ndì fídíò tó ń sẹ́ndì sí ẹ̀gbọ́n ẹ̀ ìyẹn àfa àtàjù là ń pẹ́ ni bó ṣe sẹ́ndì fídíò sẹ́gbọ́n ẹ̀ lẹ́gbọ́n ẹ̀ bá sọ pé aláàjì ẹ̀dẹ̀ lẹ́ẹ̀nà ẹ wo aṣọ ẹ wo ẹ̀jẹ̀ báwo ló ṣe jẹ́ mo bá wò pé báwo ló ṣe wọ inú ilé mú aṣọ ẹ̀jẹ̀ yìí torí pé kí ni mò ń tilẹ̀kùn inú ilé mi pa ni òun dání rúùmù tẹ̀ mo dání rúùmù ọ̀dọ̀ mi. aṣọ yẹn ìyàrá ti yín ló wà. ni mo lọ́kẹ̀ sí pé mo sá ti bẹ́ẹ̀ ta ló tún lọ ìfẹ́ kó fi aṣọ yìí hàn ènìyàn òun ló mú mi lọ́kẹ̀ but bí mo ṣe wá rí i pé ó ṣílẹ̀kùn bàbá mi ò ní ìgbàgbọ́ pé ó lè ní duplicate ní òní tó ń sọ̀rọ̀ màmá ọ̀rẹ́ àbúrò mi iná wá fíṣítì wa ó ní látijọ́ yẹn lòún ti jí kí inú ilé mi mo wá ní tó o bá mú kí inú ilé ṣé ó yẹ kó o gbé aṣọ yẹn ṣẹwárí aṣọ ẹwu tèmi òun ló fi hàn ẹ̀gbọ́n ẹ̀ òun bẹ lórí fóònù mi bí wọ́n ṣe sẹ́ndẹ̀ sí mi òun ló fi hàn ẹ̀gbọ́n ẹ̀ báyìí mo wá rí i pé ní orí tébù nínú pálọ̀ mi aṣọ tí òun sọ pé òun fi máa róòpù mi ó wá wà lórí tébù mi ní aṣọ tí ọmọbìnrin ń wá rè yìí ó ṣe di pé ó tún bí mi ní query mi mo wá rí i pé agbára ìrìn àjò yìí ó ti ń pọ̀ jù mí lọ mo bá lọ mo wá rí mo wá mọ station mẹ́ta ló dé control àdúgbò mi mo wá wá ibi tí mo lè wọ̀ nínú station yẹn pé bóyá ibi ni ó lọ report mi sí thank God wọ́n ti gbé lọ sí hospital kan chemist kan tó ní òun máa ń mo sá débẹ̀ astagafulai mo wá ń lọ visit ẹ̀ lọ hospital yẹn nígbà tí máa débẹ̀ ní ọ̀kìnní ẹ̀ẹ̀kejì wọ́n ní ẹ máa náwó owó yín 230,000 ni mo ní ṣé máa pààyàn ni kí ló dé tó fi dọ̀rọ̀ 230 ẹnìkan wá lẹ́gbẹ̀ẹ́ mi ló bá ní aláàjì wọ́n fọ́nà fi rope ẹni o san owó tó máa ní orúkọ mo bá ní máa san 150 wọ́n sá ní àwọn gba 170 mo wá san 150 fún wọn mo mú balance 20,000 yẹn ló kù tí máa mú lọ ṣẹ́ríjọ́ mo fẹ́ mú 20,000 yẹn lọ mo kàn máa dé hospital yẹn lóòótọ́ mo bá ti fẹ́ débi bẹ̀ mo máa ń pè pé mo ti ń bọ̀ mo máa débẹ̀ ní bàbá ọ̀dọ̀ ayáì ló dẹ̀ máa ń gbé mo bá lọ nígbà máa débẹ̀ mo bá bá ní ọ̀dọ̀ ayáì ó kàn ṣe kéèyàn máa ṣe fídíò kọ
ó ní ẹwọ ẹni tí ń tẹ̀rẹ̀ sórí hospital tí mò ń san 15,000 in everyday ṣé wọ́n ń ròpù mi ni àbí kí n ti pélé yìí èyí ni mo wá parapọ̀ ọ̀nà tí ń fi fún ẹni ní 20,000 gan mọ́ mo bá gba station lọ ìgbà tí station yẹn wà very close ibi tí ìyá ìgbé tí wọ́n jọ ń gbé papọ̀ ìgbà tí wọ́n bá kán tó wá sọ pé wọ́n wà invited èmi àti ọlọ́pàá yẹn ti kọ́kọ́ lọ síbẹ̀ lába tí ò sí nǹkan kan wọ́n wá ní kí n mọ̀ so wọ́n wá tún padà lọ síbẹ̀ wọ́n gbà wọn ó gbede bàbá wọn ó wé láwà ní wá báyìí ni ẹ gbà mí máa yẹn ọlọ́pàá yẹn wá sọ pé lẹ́ni táwọn rí ní ìsìn àjẹ́ wípé tí àwọn tó àwọn rí lóòótọ́ fọ́tò bí àpàṣẹ wà ó ń bẹ lórí fóònù mi ò dín náà pé náà àwọn ọlọ́pàá yẹn ní irú láwà ní èwo ló tó ń wé yìí tó fi dàbí eléyìí náà wọ́n wá ní kí ni tó ń fẹ́ ló bá ní nǹkan mẹ́rin lòun ń fẹ́ kí n lọ san bíìlì hospital yẹn kí n rí epo parí kí n dẹ̀ ṣe kọ̀ǹtínà òun fún òun torí ayọ̀ ilẹ̀kùn kọ̀ǹtínà báyìí kọ̀ǹtínà yẹn ayọ̀ ilẹ̀kùn báyìí a ti yọ ilẹ̀kùn yẹn fún ṣọ́ọ̀bù ọ̀dọ̀ ẹ̀ ìbá lọ gbé ilẹ̀kùn yẹn wá agé láàbọ̀ kan àfiṣe wíńdò tí n bá ní kí n lọ gbé owó tí màá fi lọ bíìlì láti gbé dé ṣọ́ọ̀bù mi lásán ń lọ bí 80,000 jẹ́ n kúkú sí another brown new one míì fún wọn wẹ́dà tí mo gbé fún mi ní bíìlì 270,000 mo ti ṣe kọ̀ǹtínà station ni wọ́n látijọ́ conclude gbogbo ọ̀rọ̀ yìí o mo ti ṣe kọ̀ǹtínà àwọn ọlọ́pàá yẹn tó wá ní ṣèbí mo mọ̀ pé inú pákó tó ń lòun ọmọ sùn ní mi ìjẹ́ kó rí bí sùn mọ́yìn kí n lọ wá owó fún kó fi gbalé mo fún ní 100,000 ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀sùn tó kú mi kù ó wá ń sọ pé láàmú jẹ òun lówó níṣẹ́ ọ̀mí ṣèbí mo sọ fún ọ pé ò lè sanwó mi tán ó sanwó mi èlò mo tún jí ọ mo ní ọyá sọ nígbà tí ó sọ lọ́ba ní 630,000 mo bá ní ọ́fíìsà ẹ dákun ẹjọ́ ẹ bá mi tètè kọ́lẹ̀ wọ́n ní kí ló dé mo ní ẹ̀yin kọ́lẹ̀ bá mi dín 6 million ló di 630,000 ní àní ẹ kọ́ kalẹ̀ àwọn owó kan wà téèyàn máa ń yan ṣáká mo gbọ́dọ̀ san ni but báyìí ni mo ṣe lè fẹ́ sanwó yìí tó bá ti ń di ní oṣooṣù láti di ending December June tó bá ti ń di ending June màá máa san 50,000 tí máa 50,000 tí ó fi pé 630,000 that is ta reading down ní station àfi bí kódà bẹ́ẹ̀ ṣe pè mí lónìí èmi rò pé ó ti lóyún ó ti fẹ́ẹ̀ tó bímọ lẹ́ni wá gbọ́mọ ni o àfi bẹ́ẹ̀ ṣe pè mí fẹ́lẹ̀ kọjọ́ tí bí mo bá dé nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ó wá ń sọ̀rọ̀ nípa pé mo jẹ ọjà àwọn ẹ má bínú torí pọ́ìntì kan náà nù ọjà tó ń sọ yìí ọmọ rẹ̀ lákọ̀ọ́bí ló ń fọ́ ṣọ́ọ̀bù a lọ rìpọ́tì ọmọ ẹ̀ sí police station àdìgbòlùjà ìgbà tí ó gbà bẹ́ẹ̀ ló ní kó wá bẹ́ẹ̀lì ẹ̀ ọjà tí wọ́n wá ń pò ó wá ń sọ fún mi pé alátiṣe òun ló máa ti ṣe ara òun bíi ti báwo kò jẹ́ màárín yẹn mọ́ ńgbọ̀ máa di ọjọ́ tí máa padà mọ̀ ọmọbìnrin kan ń bẹ ní ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi kórópè ló ń wà ló bá ní kó mọ̀ wá kórópè mọ́ òun ọ̀dà ní okòwò ó dá ọjà rẹ̀ yìí ó dá sí ọ̀nà mẹ́ta ó wá mú ọjà àkọ́kọ́ ó kó fún ya àṣàbí là ń pè ìgbà mọ́mọ́ pé ìyá àṣàbí ló kọjá fún ìyá àṣàbí ń wá mọ́tò tí ó kó àbúrò mi kan wà ní ṣọ́ọ̀bù mi ọ̀pá là ń pè yẹn ní ká lọ́ba ní kọ́ níbo ló ń lọ níbo ló ti fẹ́ kẹ́rù ọba lu àwọn ọ̀dọ̀ ìyàwó mi oníṣẹ́ ìyàwó yín ni ilé lèmi gan fi wá mọ̀ pé ọjà ẹ̀ ni wọ́n fẹ́ lọ kó obìnrin kejì náà tún wá wà òye ń ṣe supply ìyá fẹ́ràn mi ni wọ́n ń pè lọ́ba tún divide ọjà fóun náà pé kọ́ mọ̀ ṣe supply mọ̀ kọ́ bá ta bíà òun ó ṣe wá di lónìí tó dèmi ni mo kó igbá jẹ ní òye mi owó tí mo jẹ́ ní tilẹ̀ táyé tó ń tọ́ àlekè háùmọ̀ mi is 120,000 mo dẹ̀ ti san fún. 120. bẹ́ẹ̀ ni. ládùúgbò 6 million kílẹ̀ èyí lẹ́ pé ẹni 6. 6 million ní gbogbo owó yẹn owó àjọ ó ga o. ìwà mọ ẹ má bínú sà ṣe wá rí 120k. 120,000 báwo la ṣe jẹ 120,000 yẹn ó ní ìtumọ̀. bẹ́ẹ̀ ni ilé mi tí mo ní mo ń lò kí n tó shift sí òkè first tenant tó kọ́kọ́ gbabẹ̀ mo fún ní àti gba ilé lọ́dún kan is 300,000 ó san 170 owó ẹ̀kú 130 ó wá lólé fóṣù mẹ́fà mi ò rówó mi kó gbàdé kí n rówó kò sanwó ilé mọ́ àìsanwó ilé mo ní lọ́ba ní kí n má wọ̀rí pé òun ó yá mi ní 170 yẹn sẹ́rí 170 tó yá mi ìjọ tí a máa padà pa ààrẹ lòmíì tí ó gbalé làárẹ̀ lòmíì tó gbà ní 350,000 mo bá ní ọ̀dà mọ́ jẹ́ káàtì tọ́ bo owó yìí màá mọ bí màá ṣe san owó ẹ̀ fún ọ but kí n lè ṣe àdéhùn pẹ̀lú ní tí mo ní mo fẹ́ ṣe fún ọ lórí ọ̀rọ̀ shop bá mi send the cash 300,000 sí oní cement àti block
kó mọ bá mi bá ṣe lọ 50,000 tó kù yìí bá mi fi rántí ń jẹ́ jíjẹ mímú ńlẹ̀ ńlẹ̀ ń lè ṣiṣẹ́ kí n kọ́ ilé kalẹ̀ kí n wá sọ pé màmá fi sun rí ni àfi kémi náà jẹ́ nú ogún mi ìgbà tí ó lóun ra oúnjẹ ló bá ra oúnjẹ mo ní kó yọ 50,000 ló bá ní owó tóun padà ná ó ti jẹ́ 90,000 torí òun ti fi 40,000 kún arábìnrin Yorùbá máa ń sọ pé okó téèyàn bá ní fi bá obìnrin ẹ̀ lò n tí mo ní láti san fún ẹ ni mo san yìí èmi ò ní 40,000 but nígbà tí mo rí pọ́rọ̀ ẹ̀fẹ́ dohun àní ṣèbójúṣe lòun ṣe ṣèbí kíníkan lòun ṣe good èyí ni owó tó fi jẹ́ 210,000 mo san kù 20,000 ẹ̀yìn ẹ̀ ló di ká máa sanwó lemọ́ mi ó ní mo wá fẹ́ fún ní 48,000 tí mo ní mo fẹ́ fún yìí tó lẹ̀ mọ́ mi kọ́rẹ́ mi òun yẹn tó wá sọ pé owó tó lóò jẹ́ òun ṣẹ́sà kàǹtẹ̀ ó wà lórí fóònù mi tí ò bá ṣe irú ẹni mo sọ̀rọ̀ fún mi ní nírú tẹ́lá ṣáìdì lọ́wọ́ torí mi ò ronú kan bàbá mi àfi tí n bá tún fẹ́ wá àwọn àwáwí mi ò ní wí láti jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun láti Èkó ọ̀nà Èkó náà jìn ẹ ti sọ tinú yín à ń padà bọ̀ kò a sì létò mi ta tó fẹ́ ṣe. ó yé mi. ọ̀rọ̀ tó lówó bẹ́ẹ̀ ni sà ẹni 120 péré lẹ́yìn jẹ́wọ́ ẹ ti san ṣùgbọ́n wọ́n ní àwọn àkọọ́lẹ̀ kan ṣùgbọ́n ká tó lọ bẹ̀rẹ̀ mo ka àwọn kan lẹ̀ wọ́n lè fáwọn lọ́ṣẹ táwọn fi fọwọ́ ẹ tó wá ní. wọ́n fún mi ní tí mo fi wẹ̀ mo kọ́kọ́ fi wẹ̀. àti tí ẹ fi wẹ̀ àti kí wọ́n lọ fi òkúta sínú nǹkan gbóná kíní kan tó fọwọ́ sí i iṣẹ́ kíni yìí ń ṣe. bàbá mi ṣé òkúta ni ṣé kó má gbọ́wọ́ ẹ̀ mọ́ ni àbí kí n tó ó ní lájọ́ tóun ti wọlé tí mo ti lọ́ṣẹ́ yẹn wẹ̀ tán tó ti fi fọ ọwọ́ tán ní ṣọ́ọ̀bù òun ló ti ti ṣọ́ọ̀bù pa tó fi padà tú. tó lẹ́ẹ̀kan sí ọjọ́ yín ọ̀dálẹ̀ àti tiyín náà. sẹ́rí gbogbo èyí tó ń wí ara ń tán pè ní on rope inside ni rope okay. ìtumọ̀ ẹ̀ sẹ́rí ń jọ tí a dé station ó padà fi jí ó yé mi pé mo ní ò lè sanwó obìnrin tán kí ló dé tí mi ò lè sanwó ẹ̀ tán tó o bá ń bẹ́nu lé mi a máa sanra wa lówó lọ ni bọ̀ tó o bá sí lọ́dọ̀ mi ọjọ́ kan ní ó lópin ọ̀hún náà rèé mo jẹun ní 630,000 bàbá mi mo fi ìkábà tí n lérò pé mo lè fọ́kàn láyé mi sẹ́ mo fi búra mi ò jẹ́ ń sísì but láti lè one piece fúnra mi mo ní màá san wọ́n dẹ̀ kọ́ kalẹ̀ ní station pé tó bá ti di oṣù tí ń bọ̀ ending oṣù tí ń bọ̀ June ending 6 time wà ń bẹ̀ màá máa san 50,000 ní ọ̀nà àbáyọ tí mo lè rí fún wọn ní station kò lè pè mí torí lọ́jọ́ yẹn wọ́n ti ní kó wá kó ẹrù ẹ̀. èló ní gbogbo owó tí ẹ lákọọ́lẹ̀ rẹ̀ station tẹ́lẹ̀ máa san 50,000 sí. bẹ́ẹ̀ ni èló. 630,000 àfi bó tún ṣe bẹ́ẹ̀ ni àfi bó tún ṣe dì í sìn nígbà tí ó wí ń bẹ̀ yẹn ó lè rọ́ o èmi ni mò ń fọ́ọ̀sì wọn o táwọn ọlọ́pàá fi ń kọ́ kalẹ̀ so sound lè dé sà mo ń dì náà pé ǹjọ́ ń tán kọ́bọ̀ ó dì í sìn o ní 630,000 mo dẹ̀ ń tọ́ bá jẹ́ ìtumọ̀ tí mo sọ pé wọ́n kọ́ rè àwọn ọlọ́pàá yẹn ni sẹ́yìn jẹ́ 600,000 ni mo ní mi ò jẹ́ mo ní bọ̀tẹ́rí owó tọ́lọ́run ní ó wálẹ̀ ẹ̀yìn kọ́ lẹ dín ọlọ́run lọ́ọ́ bá mi dín o torí wípé ibi tó ń gbé mi lọ ó máa ń pilẹ̀ ń fi fọ èdè fún mi pé wàláì wọ́n ta ilé mi níbi tó wọ́n bá mi dé wàláì sunbi láìláṣẹ láwà ó ní tí n bá ṣe ta ilé fi ṣe case bàbá mi ẹ sẹ́rí gbogbo nǹkan tí ò bá lè ṣe gbogbo kọ́kàn máa nà ká ìbáyìí síwájú sẹ́yìn gbọ́ mi sà tí n bá ta ilé mi fi ṣe case sẹ́yìn gbọ́ sà tí n bá ta ilé mi fi ṣe case òun ò ní dẹ̀yìn lẹ́yìn mi ìyẹn ni mo fi wá dọ́rùn pé ẹ má bínú sẹ́rísì tààtì tó wí ó lè gbèsè kọ̀ǹtínà mo ti ṣe 100,000 mo ti san owó bill of hospital that is 170,000 fún àpàtẹ́wé mo ti san sódìgbà tí mo bá wo oko tòmí ni. ṣùgbọ́n ìmọ̀ kígbà tó dé ọ̀dẹ yín ó kó àwọn kankan wá. bàbá mi ọjà tá à ń sọ yìí súnmọ́bí láàrin ilẹ̀ azim kò sí pé wọ́n fẹ́ lọ ra minerals ó kó wọlé ilé mi wá rí kò ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ ni astagafurula iná lahagafuru rahim ṣe rí ilé owó dẹ́tà àti ìlànà gbé ó ti kó àwọn kírètì bíà lọ síbẹ̀ ó wà lórí fóònù mi ṣé ń gbọ́ mi sà bọ́tù ni o kì í ṣe pé ohun tó fẹ́ lò ilé ṣọ́ọ̀bù tá a dẹ̀ ń sọ pé a fẹ́ ṣe nǹkan kínkínní tí mo lọ́ọ́ dá dúró ni pé mo ti ra pan mo ti ra igi àwọn bàbá mi orí sọ lọ́rọ̀
èmi tí mo yọ bẹ́ẹ̀ bàbá mi kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ súnmọ́ bí ńlá bàbá mi sáà lè mọ àwọn nǹkan kan wà sẹ́gbọ̀ kankan ká mọ̀ sọ pé a fẹ́ fi Quran búra kó kàn sí òmìnira bí ó tọ̀ ní ìwọ fi Quran búra ìwọ òun fi Quran búra wà láì ní ilé gbà yífù kọ́ ló fẹ́ fi Bible búra ní ilé gbà òmìnira bí ó tọ̀ yẹn bá gbé jáde tó mọ́tò tí ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí àbọ̀ pàgẹ́ẹ̀jì bẹ́ẹ̀ ni mo sọ fún yín. omi yóò jó wọn ẹ má bẹ́ẹ̀ ni mo sọ fún yín omi ìgbóná yóò bóyá láwọn. kó fi búra kẹ́mi náà fi búra bẹ́ẹ̀ ṣẹ́rí even àwọn ẹlẹ́rìí tó wọ́n àbí tí wọn ò ṣe ju 2 sí 3 lọ ó tẹ́ mi lọ́rùn tó rọ́mọ mi gan witness nígbà tó wá tọ́jú mi nígbà tára mi ò tí mo bí tóyún àkọ́kọ́ bàjẹ́ lára mi bọ́mọ mi ṣe ń di gbogbo ẹrù wálé àmọ́yìn mi kí ló dé ẹ sá máa dì wálé ọmọ mi wà bí okò kú. wọ́n lè ti wọ límìtì ní tóyún tó bàjẹ́ wọ́n lè ti wọ límìtì ṣé ẹ̀gbọ́n tán sọ. láyé adó hospital wọ́n tẹ́sì mi oyún wà lára mi. wọ́n lè ti wọ límìtì. àti ẹ̀gbọ́n mọ̀ pé mo lóyún. ńgbà tó wá di wípé ńgbà tó fún mi nípa ni mo wá ṣẹ̀ṣẹ̀ gbé mi lọ sí hospital nínú oṣù kẹwàá padà ni dókítà wa sọ fún mi pé àwọn ò rí nǹkan kan nígbà tí máa dé ṣọ́ọ̀bù ní kinní yẹn jábọ́ rí gidi ọ̀rẹ́ mi dẹ́ pé ó wá gbé mi nígbà tí dókítà wa sọ fún mi ọmọ mi wà lọ́dọ̀ mi gbà yẹn pé kí wọ́n á ṣe test mo dẹ̀ ṣe test wọn ni mo sì ní ẹyin 5 tó strong nínú ara mi bẹ́ẹ̀ ni mo sọ fún mi mo sì ní wọ́n sọ wípé mi lè bí mọ́mọ́ wọ́n ní mo sì ní ẹyin 5 tó strong nínú mi bẹ́ẹ̀ ni mo sọ fún mi ẹ̀kọ́ yé mi fún wọn bí tí wọ́n ti gbọ́ kò yé mi bí tí wọ́n ti gbọ́ ẹ̀yìn ìgbà yẹn mo sì lóyún bí ẹ̀ẹ̀mejì lẹ́yìn ìgbà náà bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n wá mọ́ ń ṣe patí ńlẹ̀ wa gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tán wá tó bá fẹ́ ṣe sàrà fún bàbá rẹ̀ ní inú oṣù kẹwàá èmi tí màá kó nǹkan wá lérè. wọ́n ẹ̀ sanwó. bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó fi mórí wáìnì àwọn wà ń bí náà ìkan ò sì tí ì lọ́nu wọn ọmọ mi náà sì wá ń jókòó. wọ́n ní ìnáwó ọ̀rẹ́ yín. ìnáwó tó na ìyálé mi lé lórí èmi ni mo kó kírètì àǹtí mi náà bí àjọ lọ pàtí yẹn ni bíà kírètì 5 ńgbà tá a wá délé àjọ mọ ni a pọ̀ ń bẹ̀ nígbà tá a wá délé tá a dé ṣọ́ọ̀bù mi padà tí mo ní mi ìlọlé mọ́ àwọn àǹtí mi ní irọ́ ó lọlé àwọn agbé kírètì bíà méjì pé àwọn lọ sí àdàbọ̀ nílé nígbà náà so ibẹ̀ ni wọ́n ti lura wọn ìsìnbẹ̀ tí wọ́n fi lura wọn mo ti gbé báàgì ni mo ti lọ after ta àti hospital day tá a lọ sanwó ni mo sọ pé ìfẹ́ sọ fọ́njọ́ yẹn ní àná ni ìyàwó ẹ̀ ha pankẹ́rẹ́ káwọn ọmọ ọmọ ọ̀nà mi ni mo ṣe gbé báàgì mi tí mo lọ bó ṣe wá sọ pé torí pankẹ́rẹ́ àǹtí ẹ̀ tó ní kó lé ìyàwó ẹ̀ lọ lójókòó lẹ́hìn àwọn náà ní ọ̀yọ́ páànù ṣọ́ọ̀bù ìyàwó rẹ̀ àwọn náà jọ kóra wọn lọ police station lẹ́yìn ìgbà yẹn tọ àwọn tí wọn ní ọ̀yọ́ páànù ṣọ́ọ̀bù rẹ̀. kí ni ó yanjú ọ̀rọ̀ yìí. tí ó yanjú ọ̀rọ̀ ọjọ́ mi padà sí bí mo ṣe wà kó bá mi ṣe ṣọ́ọ̀bù mi kó rajà síbẹ̀ èmi ọmọ pé wá lù mí jìbìtì ni ó wá lù mí jìbìtì owó ni bẹ́ẹ̀ ni aṣọ ẹ̀jẹ̀ mi kó sì omi tó sìnù lára bí aṣọ mi kó bá mi gbé ó ti tó kó bá mi gbé o torí ìyáálé mi wọ́n kó aṣọ ẹ̀jẹ̀ tiẹ̀ ní ìmọ̀bi tí wọ́n kó lọ wọ́n mọ̀ jẹ́ mi lóòjú lórí o wọ́n sọ o àǹtí mi gò sọ ọmọ mi gò sọ torí gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ni wọ́n gbà wítínẹ́sì bẹ́ẹ̀ ni ọmọ mi ọkùnrin yẹn gan ó mọ̀ nígbà tí mo rí pago 9 lù ni mo ní kó padà bẹ́ẹ̀ ni. Màámi mò ń bọ̀ mi nígbà. wọ́n sọ ní hóòhù ni wọ́n gbọ́ ní tí mo ti dé kò ní tó kọ́ mọ́ ọbẹ̀ wọ́n mo sì lé wà lọ́dún mẹ́wàá tó ti kó lé ọkọ kápẹ́ ọmọ ṣàgbèrè kí wọ́n sì bẹ̀mí ni mo ti ní ọ̀lọ́kọ mọ́ gbogbo tí wọ́n bẹ̀mí náà wọn kan ti lọ orí èkó wọn ti wá ìmọ̀ pé yóò sọ mi tó lórí burúkú ni ìrìlẹ̀ yá pa ọmọ mi ò sì tó bí bá bẹ̀rẹ̀ pé tí yóò sí nǹkan wò ni yóò pé òsì bí a bá nà lọ́wọ́ yóò pé òsì kọ́sàdà mi padà bí tẹ́mi ó sọ bẹ́ẹ̀ bẹ̀ fún o àti wá tẹ̀yìn. bẹ́ẹ̀ ṣe pàǹtí rẹ̀ ní sọ bí wọ́n pe àǹtí rẹ̀ láwọn ò lè yọjú àǹtí rẹ̀ wá sọ pé o ti rí wa tán wà lọ́jọ́ wa fún ìyá rẹ̀ èmi ò mọ̀ pé jìbìtì ni wọ́n mi mọ̀ wọ́n tún sọ pé ṣé mo tí kù lọ ní police station lẹ́nu wọn báwọn náà bímọ wọ́n sì tún sọ fún mi wọ́n ní pàṣẹ tá a fi nà yálé wà lájà fún yàwó wọ́n ní sẹ́ mo mọ̀ wá rẹ̀ mo ní àmọ́ mánéjì ara wa náà ni kó bá sọ wípé mi ò kó gbogbo ọjà wà sínú ilé ìwú gbogbo omi lẹ́tọ̀ ni yóò fi búra o yóò fi búra àwọn ọjà tó kù àwọn ọjà kọ̀ọ̀kan kù tó wà nínú owó dó yẹn bí àwọn bàtà kẹ̀kẹ́ gbogbo àwọn bí oúnjẹ kerosene kẹ́ẹ̀gì méjì 30 litre ni mo gbé dénú ilé rẹ̀ ẹ bá ń wòye tí wọ́n ń ta kerosene epo pupa àǹdáná stóòfù tí gáàsì bá tán àfi ń sun ẹran ó ní ẹ
ẹ sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́ni afọ́pọ̀ àti ti fẹ́ ẹ dìde o ẹ dìde bẹ́ẹ̀ ṣe wá máa ń ṣe patí ẹ tètè sọ. lóòótọ́ mo lè mọ̀ sọ fún yín pọ́jà mi mò ń kó wálé ọjà mi ní yóò tún mọ̀ sọ fún mi pé bámú nǹkan sóni bámú nǹkan tí mo wálé ni sóni bámú bàbá gan bí ẹlẹ́rẹ̀ bàbá kan gbélé wa bàbá yẹn ni sóun san owó gbogbo nǹkan tọmọbìnrin yìí ń gbé wálé tó o bá san àjọjọ gbárùn ni kò lè sí ìfọ̀ fún wọn. mo ń gbọ́ yín. mo ti fara balẹ̀ kó dá mi padà sí bọ́sẹ̀ bá mi kọ̀ǹtẹ́nà mi kó bá mi gbé kó bá mi ṣe ṣọ́ọ̀bù mi padà inú ilé rẹ̀ lọ́dà mi ti rún àtàṣọ ẹ̀gẹ́ mi àti fọ́tò x mi tó lóun rí nínú x ti ń pariwo kí n bò ń kó fọ́tò òun x ń pariwo ní ìsìn kí n bò ń kó fọ́tò òun. ẹ wo nǹkan tó mẹ́mi wá lálẹ́ yìí. àwọn ní oyún bíi mẹ́ta ni wọ́n mọ̀ gba oyún. àtàlájì àtòun èèyàn mi ni wọ́n ṣùgbọ́n akángun síra wa jura wa lọ tí èèyàn bá dá ẹjọ́ tí ò bá dáadáa ọlọ́run bá tù lá ọlọ́run náà ni mo wá ń pè èmi ẹjọ́ yẹn ti ó ti sun yín lálẹ́ yìí ó ti sun wa ni mo ti rò ó fún bí oṣù bíi mẹ́fà lórí January 4. ó ti sọ àwọn ọmọ Nàìjíríà gan tó ń gbọ́. mo pa àwọn méjèèjì ní 12 a.m. mo ní aláàjì mo ṣe prayer fún tán mo ṣe prayer fún náà tán mo ní ẹjọ́ 2026 ni o èmi ò fẹ́ ẹjọ́ o ẹjọ́ torí Ọlọ́run àdúrà ní kẹwàá gbà kí ìdẹ̀ wá bá yín kò mọ̀ èmi ò fẹ́ ẹjọ́ o àfi bó ṣe máa pè mí ní March pé irọ́ January náà January tó 12 pé aláàjì ti pa àwọn it was to 12 èmi ò lè jáde mọ́ ní alẹ́ yìí o nígbà tó dẹ̀ di after mo ṣáà pé ní ìgbóhùn ẹ̀ mọ́. àmì mò ń bọ̀. níbo ni fọ́tò x rẹ̀ wà. yes sir. ẹ náà kẹ́ bá ń gbẹ́nu sí máìkì yẹn. ní ọjọ́ àkọ́kọ́ tí mo kan fọ́tò yẹn nínú ilé èmi àti ẹjọ́ jà lórí ọ̀rọ̀ yìí. ó jẹun tó bà yín nú jẹ́. torí pé ẹni tó a tún wá ń wí ọ̀rẹ́ mi ni. ní ẹ̀ tiẹ̀. bẹ́ẹ̀ ni sẹwárí n tó wá mú mi fàyà ni. ilé tẹ̀yin náà fẹ́ ìyàwó rẹ̀. ẹ má bínú mi ò mọ̀ pé wọ́n fẹ́ àfijọ́ mo rí fọ́tò ni mo fẹ́ fàyọ ẹ̀. sẹ́rí ijọ́ tí màá padà wọlé tí mo rí fọ́tò. ẹ má kùn mọ́. ṣé ń gbọ́ mi sà ǹjọ́ mo kọ́kọ́ kan fọ́tò inú ilé àjà àwọn pọ́ìntì kọ̀ọ̀kan ní mú jà wá nínú ilé o àjà nínú ìjà ẹ mo ní látòní lọ mi ò fẹ́ rí fọ́tò inú ilé ó dẹ̀ páàkẹ́ fọ́tò bàbá ọmọ ẹ̀ tó dé díẹ̀ bóyá kí n pé bóyá 25 mi ò rí yẹn rò bàbá ọmọ ẹ̀ ni but another boyfriend nínú ilé tó sì sọ fún mi pé ó wá fẹ́ mi ò ní fara mọ́ ìjọ́ tí màá padà gbọ́ mọ́rọ̀ ni pé ó wá rojọ́ fún àfà pẹ̀lú màmá pé ṣe bẹ́ẹ̀ mọ̀ which means ó tún ti mọ ẹnìyẹn náà lọ lérí before èmi nǹkan tí òjò òun ó lè fẹ́ ni pé Christian ni ṣe wá rí ìwé tó lóun kọ kínní sí lótìtọ́ àti lódodo ó ní mò ń túlé tí mò ń wá ká àní mo fẹ́ mọ̀ túmọ̀ gbèsè tó ní mo jẹ níbi mo ti ń wá ilé mo sì kan fọ́tò yẹn nìyẹn mo dẹ̀ fàyà súnmọ́ bíi láhìlẹ̀ àzín mo dẹ̀ fàyà mo dẹ̀ dà sínú kọ́tà ṣe wá rí ijọ́ kejì tí àǹtí tọrọ ọ̀rọ̀ yẹn dìjà nǹkan tó wá mú mi fà fọ́tò ọ̀hún yàrá ó ní láti máa sọ fún mi ní time to time pé àdàbí tọkùnrin mi ìbá gorí òun látẹ̀yìn ọdún mẹ́wàá tó ọmọbìnrin ṣe bí ìwọ ló ń bí friend ẹ lòmíì báwo síbẹ̀ tí ń bá wa gọ̀ sí ọ̀nà ìmọ̀ ó dẹ̀ ń lé òun búra tí ò sùn àdàbí ọmọ tó máa ń jẹ́ ń pè ládàbí òpẹ́ lò àfitẹ́lòmíì bá gún ọ lẹ́yìn bàbá ọmọ ẹ̀ tẹni tí mò ń wé nǹkan tẹni tí mo sọ fún ọ pé mi ò fẹ́ rí fọ́tò ẹ̀ mọ́ ṣẹ̀wá lọ́jọ́ tí mo ní mò ń wá ibi tó list rìsíìtì yẹn sí. àwọn gbèsè tó ní mo jẹ mo bá ń túlé mo bá ń wá níbi mo ti ń túlé kí mo sì kan fọ́tò ẹnìyẹn nù ẹyọ kan lóòótọ́ ó lóun ti dá àwọn kan padà mo wá kan ẹyọ kan yẹn bàbá mi mo fi hà tí ó kù mi kù sàárè mi búra tí n bá ṣe jù bẹ́ẹ̀ lọ láti àdúlẹ̀ lọ ni kí n máa ráre jù rìn àjò ayé mi mo dẹ̀ mú fọ́tò yẹn mo dẹ̀ yá mo wá yá tán náà ni báwo ni wọn náà ṣe lè ya fọ́tò kó wá kúkú wá kódà kó yá kó hàn wọn bàbá mi ìjọ náà mo rí i pé mo gọ̀ mo wá padà wọnú kọ́tà yẹn mo wá ń ya fọ́tò inú kọ́tà yẹn ó ń bẹ lórí fóònù mi màmá yẹn ló ní dandan torí ń jọ́ta dé bẹ́ẹ̀ wọ́n ti kó kọ́tà ẹ̀ mọ̀ kán máa rékì kọ́tà wọ́n ti rékì ẹ̀ síta làbá àpísìsì fọ́tò yìí mọ́ bàbá mi mo tún fi jó yé àtẹ̀jára mi àtomi tí n bá ṣe jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ fọ́tò kí n kan àbùkù tí ó jù mí lọ o torí mi lérò pé ilé wọlé tọ̀ mi
ẹlẹ́ẹ̀kejì èyí tó fi sọ fún mi pé òun ò mọ̀ ń pa bí mo ṣe ń bá wọn ṣiṣẹ́ lórí ìrìn àjò rédíò iṣẹ́ secret là ń pè. ẹ fi yẹn lẹ́fẹ̀gbẹ́ kan. bẹ́ẹ̀ ni ẹ má wọrí yẹn. ẹ má wọrí yẹn. aṣọ ẹ̀jẹ̀ rẹ̀ tó sọ pé. òun ni mo play tí mo fi hàn yín mi ń bá mọ́ tún mọ́ irú bẹ́ẹ̀ ṣe béèrè aṣọ ẹ̀jẹ̀ yìí lálẹ́ yìí nǹkan máa wò ni torí kò ní yé mi rúùmù ọ̀dọ̀ mi èmi ni mo padà ń dá lò mo ti bẹ̀ pa mo wá kó aṣọ yẹn sínú ilé àfìgbà tí ẹ̀gbọ́n ẹ̀ pè mí yẹn àfáàtàjù là ń pè náà bá sẹ́ndì alájí ṣe bóde lóòótọ́ ọmọbìnrin ṣe báwọn aṣọ kan ló fi hàn mí sẹ́rí ibi tí wọ́n fídíò tí wọ́n sẹ́ndì sí mi mo wá ń wo aṣọ tó ń béèrè ó ń bẹ lórí tébù yìí lórí tébù náà pálọ̀ ni wọ́n ti dúró. mo la ṣe ń wà báyìí. mi ò rí o èmi ò rí o. ẹ wọ aṣọ yẹn lélẹ̀. èmi ò rí o torí pé bóun ló ṣe wọ ilé. kọ́kọ́rọ́ yàrá àjọ ń sun yàrá yẹn ni tó fi di January gbọ̀n yàrá yẹn àjọ ní mi kì í jáde ilé mo máa ń wà kọ́kọ́rọ́ yàrá yẹn wà lọ́wọ́ mi tìpá wà lọ́wọ́ mi ó kàn jẹ́ nìkan tó jẹ́ pé tí mi even ìyàwó tó kúrò nínú ilé gan tán bá ti jọjà bẹ́ẹ̀ mo ń change kọ́kọ́rọ́ ni kọ́kọ́rọ́ yẹn sì wà lọ́wọ́ mi di bí mo ṣe ń sọ yìí. so ti yé mo change key ló ti tẹ tí mo lérò pé o lè wọlé mọ́. àjọ ń wọ bẹ́ẹ̀ ni tó fi di January nígbà tó wá lé mi sí yàrá kejì yẹn tó ṣe lé mi sí yàrá yìí nísìn kí ni torí pé ó sì fún mi ní ẹ̀bùn ní àárín orí pòun rí fọ́tò x nínú ilé x tó ń sọ yìí mọ́mí mi ò tí kú olẹ́kọ̀ọ́ tí mo ti fẹ́ chairman tí mo ti fẹ́ ẹ̀ẹ́dẹ̀mọ́ra ọ̀rọ̀ olóṣèlú ló padà gbé yín papọ̀ tí yẹn ló fẹ́ pàdé Alhaji Ọláyà níbi báyìí mi ìdẹ sọ fún yẹn pé ó tó sì mí rí ní 6 years ní 8 years tó pé yẹn wọ̀ kò sí nǹkan tó kè mí bó lóhun domi rí tí mo ní òdomi rí ó ti dó bó ṣe wù ló bá ó tọrọ ni so fọ́tò x yẹn torí ẹ̀ ló ṣe nà mí nígbà tó sì jọ pé January yẹn kọ́kọ́rọ́ yẹn ó wà lọ́wọ́ mi kò gbà lọ́wọ́ mi tó sọ pé nígbà tí ya bọ̀dá yìí wálé ni mo mú kọ́kọ́rọ́ kò ń ṣe o nígbà tí bọ̀dá mi wá pè mí pé kí ló dé kí ló ṣẹlẹ̀ mo wá ní ẹ wo Bọ́lá yà ṣe mí ó ti wá fẹjọ́ sùn tán sọ pé táwọn ẹ̀ bá parí àwọn ó pè wá papọ̀ báwo lowó rẹ̀ ṣe jẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n ní wọ́n sọ pé gbà táwọn ṣe wọlé báyìí mo ń faṣọ ya mọ́ wọn lára mo ṣe ẹ wo aṣọ tó ní mo ya mo dẹ̀ ṣe fídíò ẹ̀ aṣọ yẹn ó kó sórí aṣọ ẹ̀jẹ̀ mi ni mo dẹ̀ ṣílẹ̀kùn woman tó wá rescue ló ti lọ mo dẹ̀ ṣílẹ̀kùn yẹn ẹ wo aṣọ tó ní mo ya rèé omi ìyá mo ṣe fídíò ẹ̀ mo send ẹ̀ sí bọ̀dá mi mo wá send àwọn picture aṣọ mi yẹn ẹ wo aṣọ ẹ̀jẹ̀ mi even ó ti sínú mi ìdẹ̀rí ẹ̀jẹ̀ tó sì sínú pọ́kẹ́ẹ̀tì nínú ilé o bọ̀dá mi wá ní òkè jẹ́ káwọn send ẹ̀ sí bọ̀dá mi wá send ẹ̀ sí bọ̀dá mi wá ní voice note yẹn wà lórí pé a jẹ́ pé gbogbo tẹ̀ ń sọ pẹ̀lú àbúrò mi pátá láti jọ ìrọ̀lẹ́ ń pa wọn kò wá reply bọ̀dá mi wá ní kò reply àwọn ó wá tún gbẹ bọ̀dá mi pé kí bọ̀dá mi jọ torí Ọlọ́run kí wọ́n wá ìyẹn ní ọjọ́ Sunday ọjọ́ kẹta tó náà ni bọ̀dá mi aago 11 ló kúrò lẹ́kọ̀ọ́ bọ̀dá mi wá bọ̀dá mi wá bẹ̀bẹ̀ pé Alhaji ti apologize kájọ ká mọ̀ lọ fọlọ́pàá mú wọn Ọlọ́run ti háwọn ẹ̀rà 40,000 sí gbogbo police station kò sọ ọlọ́pàá tó lè gbé wọn àwọn ọlọ́pàá yẹn ní kì í ṣe ọ̀dọ̀ àwọn pé báfò ní ká lọ á lọ báfò àwọn ọlọ́pàá tó ń sọ wípé iṣẹ́ yẹn ò sí lọ́dọ̀ àwọn ní wáwá police station àwọn ló padà lọ pẹ́jọba tí wọ́n padà nígbà tó dé ń pariwo police station 6:30 lòún jẹ́ kí n rojọ́ wọn ò jẹ́ kí n rojọ́ wọ́n ní ṣé mo bímọ fún ni mọ́mí wọn sọ pé kò bímọ fún o wọ́n ní ṣé mo ṣe wedding ni kò ṣe wedding o olólèyà lé ńlé àwọn náà sì lé ńlé gbà tọ́mọ ẹ̀ gbà létí tákọ̀ bí ẹ̀ gbà létí àwọn náà lé ńlé àwọn náà lè ya ọmọ rẹ̀ lé mi ìmọ̀ ń pẹ̀ so nígbà tó sì ti ń pariwo 6:30 owó fún mi 100,000 kí n wọ́wọ́ kún mọ́ ní irú 100,000 owó compensation wo ló fẹ́ compensation o sì sọ pé ò jẹ́ mi lówó àǹtí mi lélẹ̀ onímọ̀ sọ pé ò jẹ́ mi 2 million ẹ̀yin náà sọ̀rọ̀ tán fi wá ẹ sọ̀rọ̀. aṣọ tí aláǹwá ọ̀hún. ẹ wá aṣọ kankan Alhaji. ò lélẹ̀. ẹ̀yin gan ti sọ fáwọn tẹ sọ fún pé ẹ ti kó aṣọ yẹn dànù. ṣé ń gbọ́ mi sà ṣé ń gbọ́ sà. yóò wá aṣọ tèmi wá ilé gbà bó ṣe káṣọ ìyá mi bá ilé gbà kó káṣọ tèmi lọ ọṣẹ tí mo sì fi wẹ̀ yóò sọ tó mọ rẹ̀. mi ì bá mọ̀ ní owó lè lọ́wọ́ bí kò ṣe pé bó ṣe sẹ́yìn sí. ṣe mi tẹ̀lé ni kí n tó mọ lọ 20 feet of container kí n tó mọ lọ 20 feet of container orí ọjà mi wọ́n gan máa ń sọ yóò nígbà tó kọ́kọ́ wá gan ọjà ara yìí kì í ṣe ibi tó yẹ kí o wà ní kọ̀rọ̀ mo ní fi mí sílẹ̀ kó kọ́nà tọ̀nà wa èmi nìkan ni mò ń ta ó ṣèṣì ní gbogbo bíbẹ̀ yẹn èmi nìkan tó bá fẹ́ ṣe investigation kó lọ ṣe investigation yẹn èmi nìkan ni mò ń ta ó ṣèṣì níbi bíbẹ̀ yẹn èmi nìkan ni mò ń ta ó ṣèṣì níbẹ̀ ọjà rẹ̀ yìí ṣe ibi tó yẹ kó o dúró sí ọjà rẹ̀ wo èmi ò ní bọ́ sẹ́pẹ̀ o sọ ti yọ ìwọ lọ́mọ àwọn èpè tó ń sẹ́ torí ìwọ ló mọ kékeré ó ti yé
owó ọjọ́ ti ti tẹ̀mí kọ́ bẹ́ẹ̀ mi wá nínú ilé rẹ̀ lọ́gbà mi ti run láàrin ọdún kan àtọ̀sùn méje olóbayé mi jẹ́ nínú ilé ẹ̀ ni. bọ́rọ̀ ìṣeré ẹ pé wákàtí bíi méjì àbọ̀ ńlá lò lórí afẹ́fẹ́ tábà ni ẹ máa sanwó nínú ìgan ẹ lè san owó tẹ̀ ń jà sí ìgan ọ̀ka ṣùgbọ́n kò ṣeé yanjú lórí afẹ́fẹ́ gan. A nílò àwọn iṣẹ́ kọ̀ọ̀kan àti pé mo tẹ̀fẹ́ bí iṣẹ́ kí lọ ṣe tẹ́ fún wọn iṣẹ́ kí ló ń ṣe. sẹ́gbọ́n mi sà. ẹ sọ tó lọ́rùn. sẹ́gbọ́n mi sà. mo dúpẹ́ pé ó fọ pọ́ìntì mo dúpẹ́ pé ó fọ pọ́ìntì kan ẹni tẹ́ rí tó parọ́ máa tó ló fún mi ní ọṣẹ ọ̀hún ó mọ nọ́mbà onítàn mi ì bá ní kẹ́ ẹ gbìyànjú ẹ bá mi pè lálẹ́ bẹ́ẹ̀ ni ẹ bá mi pè ìdí tó fi ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ rẹ̀ sẹ́rí tí a bá fẹ́ ra cement tá a la fẹ́ rà wọ́n máa ń send owó sàkáǹtẹ̀ nítorí very close. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o bó o lẹ ṣe rí sí abẹ́rẹ́ pélé tún skin gbà kan jìkún gbọ́ngbọ́n kan sí atátó iyọ̀ dùn ẹ bá ń comment kẹ́ máa like kí ni nǹkan tẹ́yìn ti rí gbámú nínú gbogbo àlàyé ọ̀rọ̀ eléyìí tí wọ́n ti ṣe nínú fọ́nrán eléyìí tí ẹ ṣẹ̀ wò tán yìí ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ ń bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó o síásíá ẹ máa bó o kárakára bẹ́ẹ̀ náà ní kẹ́ bá yẹn bó káàkiri tààràtààrà kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. àwa ní rí jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bí bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ ìgbọ́ ẹ̀ pátánà lẹ́la àǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹlẹ́gbẹ̀rà ńlẹ̀ àdàbà atúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.